والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run, àsìtọ́lọ alékún ìkẹ́ àti jẹ́ ọmọ bá annabuwa Muhammad sallallahu alayhi wa sallam àti kẹ́ àti jẹ́ náà Olúwa mọ́sá jẹ́ ó kárí gbogbo àwọn ará ilé àwọn sọ̀hábí annabuwa Muhammad sallallahu alayhi wa sallam kòfí wá dórí gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánà wọn náà tí ó fi dìjọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmà abẹ́lúwọ́ bá ti máa bẹ̀ gbogbo gbà Olúwa dákun mẹ́yọ àwa náà kó nóòjọ́ olórí rẹ̀ yíò Rashid ẹfì ẹ̀sẹ́lẹ̀ tó bá ń hó ẹ̀pá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a bẹ̀rẹ̀ láti máa kà síwájú nínú tírà ńláńlá ni èyí tí alfa ńláńlá ni Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah èyí tí wọ́n ṣe ìgbékalẹ̀ rẹ̀ fún gbogbo mùsùlùmí. Báàbù qawli Allahumma ighfir li in shi'ta. Eléyìí ni ọ̀rọ̀ nípa ìjọ́dá ká máa wí bẹ́ẹ̀ àbí ọ̀dá ká máa wí bẹ́ẹ̀. Kí ni nǹkan náà? Kéèyàn máa tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run kó máa wá fi kún pé Ọlọ́run bó bá sì wù ọ́ ni ó fún mi o. Kí ni lànà ṣẹ̀ríà nípa gbólóhùn báyìí? Fi sahihi an Abi Hurayrata radiyallahu anhu anna Rasulallahi sallallahu alayhi wa sallam qala la yaqul ahadukum Allahumma ighfir li in shi'ta Allahumma arhamni in shi'ta ليعظم المسألة فإن الله لا مكره له. Ọ̀gá wa Abu Hurairah ló bá ṣàlékún yọ́nú rẹ̀ fún o àti ó gba àwọn ọ̀gá wa àwọn sàhábà Nábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní òjíṣẹ́ Ọlọ́run ká lékún kí a jìjọ ọmọ bá Nábì ara ń tọ́ sọ fún wa ní pé la yaqul ahadukum Allahumma ighfir li in shi'ta. Kẹ́nìkan nú yán ọmọ ma wípé Olúwa foríjì mi bó bá wù ọ́ Allahumma arhamni Olúwa mọ́sá ṣe àánú mi o in shi'ta bó bá wù ọ́ Ọlọ́run ni o. liya'zimil mas'ala Ànábì ní ìwọ mú lọ́kùnkúndùn tó fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run jọ pàtàkì lẹ́mìí tí ẹ mọ́ yẹ wí níwí ẹni tí wọ́n rí pé eléyìí nídi nǹkan báyìí lóòtọ́ ńgbèyàn bá tó ń tọrọ nǹkan tí wọ́n ń pẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ ni o kò túnmọ̀ pé èèyàn nídi nǹkan náà ń tààrà níta Nábì ń wí fún wa nù sallallahu alaihi wasallam. فإن الله لا مكره له فإن الله لا مكره له. Kí wá nìdí tí Ànábì fi kọ̀ fún wa pé ká máa pọ́lọ̀ foríjì mi bó bá wù ọ́ Ọlọ́run ṣàánú mi bó bá wù ọ́ bí ò bá wù Ọlọ́run kò sẹ́ni tí ó jẹ́ pa fa inna Allaha la mukriha lahu
àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ ní kẹ́yàn ṣẹ̀ṣẹ̀ máa gbé Ọlọ́run tí mo tọrọ yìí bọ́ bá wù ọ́ ni ó ṣe fún mi o bí ó bá wù kò sẹ́ni tí ó jẹ́ ń pa sẹ́rí pé hikma ńláńlá ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n gbé fún wa nínú hadithi ńláńlá yìí o wọ́n kọ̀ fún wa ń ta gbọ́dọ̀ ṣe wọ́n sì sọ̀dí tí a fi gbọ́dọ̀ ṣe kí la gbọ́dọ̀ ṣe òun lẹ́ni ó ní nǹkan lọ́dọ̀ ta fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀ látún máa wá pé bọ́ bá fẹ́ ni o Ànábì ní àkọ́kọ́ ni pé kò fi wọ́n tó ń wí bẹ́ẹ̀ hàn nífihàn ẹni tó nídìí nǹkan náà tó tọ́ walillahi al-mathalul a'la walillahi al-mathalul a'la imam èéfì ẹ bá wa sọ fẹ́ ni tí wọ́n bá dìjọ dárúsù báyìí wọ́n máa bá wa dì waliyazim al-mas'ala kọ́sọ́nsọ́ ẹni tí wọ́n fi mọ̀ pé ẹni báyìí nídi ẹ̀tí ń bèèrè lóòtọ́ mo ní walillahi al-mathalu al-a'la àpẹẹrẹ yìí tí ó ga jù tọ́lọ́n ní a máa lè fọ̀rọ̀ wé ọ̀rọ̀ ó lè bá yé àwọn èèyàn àfi ẹnìkan jọ Ọlọ́run o laysa kamithlihi shay'un síbẹ̀ náà wa huwa as-sami'u al-basir ẹnìkan ò rí bí Ọlọ́run o àmọ́ síbẹ̀ náà báwọn ẹ̀dá tọ́lọ́run gbọ́ ti ń gbọ́rọ̀ bí tọ́lọ́run dá ti ń gbọ́rọ̀ Ọlọ́run náà gbọ́rọ̀ báwọn ẹ̀dá tọ́lọ́run dá ti ń rìnà Ọlọ́run náà lóhun náà ń rìnà o ìgbọ́rọ̀ yẹ wá sẹ́gbẹ́ ìgbọ́rọ̀ ìríran yẹ sí sẹ́gbẹ́ ìríran kí la fẹ́ fàyọ ń belé ní pé káwa náà fi rọra wa wò láàrin ara wa lọ́mọ èèyàn sọ́mọ èèyàn ọ̀hún wáṣẹ́ ọwá kọ sínú application rẹ pé tọ́ ọ̀fẹ́ apply fún sẹ́yà yìí bẹ́ẹ̀ bá fẹ́ ní o bọ́bá wù yí ní o bóò ní ó rí lọ́dọ̀ àwọn tó gbé application lé lọ́wọ́ walillahil mathalu al-a'la torí in tó bá nature wa mú lànàbí fi ń bá wa sọ̀rọ̀ àrùn ńláńlá yìí sì ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ máa nẹ́bí Ádámà in tí ọ̀pọ̀lọpọ̀ gan ọ̀jẹ́ gbà léèyàn lẹ́dà Ọlọ́run ni wọ́n fẹ́ máa fi lọ Ọlọ́run èése tí fi rí bẹ́ẹ̀ ara ẹ̀kọ́ yẹn lànàbí kọ́ wa ń bí àwọn táwa gan tí ó dọ̀tí létí tiwa náà báwa náà bá gbọ́ bí n bá fẹ́ ṣe tó ṣe ìtọ́mẹ̀ èèyàn náà wínú ẹ bá apply fún nǹkan lọ́dọ̀ rẹ̀ tó tó wá nítọ́ ẹ bá fẹ́ ní o kí là ń wí bá lè ṣe yíò ṣẹ́dá ẹgbẹ́ ara wa bá bí áwùlà ká lo ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run ká lo ẹ̀kọ́ pẹ̀lú Olúwa tó dá wa especially Ọlọ́run wo fa inna Allaha la mukriha lahu Ọlọ́run ilẹ̀ ni tí ò lè sọ pé o gbọ́dọ̀ má ṣe kò sí ohun tọ̀ tí ó sọ fọ́lọ́run pé o gbọ́dọ̀ má ṣe tí mo ní ẹsẹ̀ yìí o kò sí gbogbo ẹni tí ń bá ń wí tọ́jọ bẹ́ẹ̀ nǹkan jánu lásán ni ẹwí bẹ̀ fún gbogbo ẹni tó bá ní àwọn súnmọ́ Ọlọ́run náà ní àwọn sin Ọlọ́run débẹ̀ náà ní Ọlọ́run afẹ́ nǹkan báyìí ńgbà báyìí bí ọba dẹ̀ ṣe fún wa ńgbà báyìí àwọ̀ ọ̀fẹ́ mọ́ ọ̀rọ̀ tí ó fẹ́ lè jẹ́ kí iná gbé bá ipá àánú Ọlọ́run lọ́bẹ̀ lè sáná lára àyàn kọmọ jóná látàyé ni o kọmọ èèyàn mọ̀ bá ara rẹ̀ gbogbo tí sì máa mú àwọn èèyàn máa kọlùgbọ́ Ọlọ́run báyìí kò sí nǹkan kan mímẹ̀gbì ṣètọ́nì lọ wàláì bẹ́sìn kan náà ló sìn náfílà kan náà lọ yàn kéhù kan náà ló ké ìjọ bá fi tí ọ débi tó ń sọrú ọ̀rọ̀ báyìí sọ́lọ́run lọ fúra o mo ní kò sí nǹkan kan tí máa fà á ju kíni ju ṣètọ́nì lọ kí wá ní máa láyàn bí ṣètọ́nì bá fẹ́ tàti bẹ̀ ń wọlé
kò sọ́nà tí ṣètọ́nù ò lè gbà wọlé sí ìyànlá o lè wọlé ń bí pé orí ọpọ̀ ń sin lọ́hun púpọ̀ náà ni yọ́ wà kó ìjọ lójú ìjọ rẹ ní lójú yọ́ wà fi wọ́ lẹ́wù ya ibi táwà yẹn náà fílà dé yìí ibi akọ́ ma ń kéwú dé yìí ibi a ṣe wá sí dé yìí ibi a ṣàdúrà dé yìí òun ló lè wá máa fa àwọn ọ̀rọ̀ kọjá àlà báyìí lọ́dọ̀ máa nẹ́bẹ̀ Ádámà ọlọ́run sì máa bínú o ọlọ́run máa bínú o ọlọ́run máa bínú sí wa ní o inú hadithi kan àti kàmbì náà kílẹ̀ nìkan sọ tí ọlọ́run bínú sí irú àwọn ọ̀rọ̀ àsọgbọ́nù yìí náà ni wọ́n lórí ẹnìkan gbogbo èèyàn náà gbàgbé tẹ́ni yìí ń ṣe ntọ́lọ́run ọ̀fẹ́ ni àmẹ́ máa wo ọ̀rọ̀ ọlọ́run Olúwa ọ̀fẹ́ kẹ́nìkan kan máa fọwọ́ lálẹ̀ wájú òun tó ń dá wa wọ́n lẹ́ni náà wá ń sọ pé wallahi lan yaghfira Allahu li fulan lan yaghfira Allahu li fulan àwa náà máa wí àkànlé máa wí bẹ́ẹ̀ dáwà náà máa wí máa jọ bẹ́ẹ̀ nígbàtí wọ́n náà bá ń dúró ń tàntà tó gbá alámọ́yí kò sí ọmọ náà tó tó tá ń sọ bẹ́ẹ̀ fún ọ yá kò sí ọmọ náà tó tó lámọ́yí ń jalè ń mutí kọ́dọ̀ páyàn kọ́dọ̀ ṣẹbọ bọ́ bá ti tú bá ń bí gbogbo Ọlọ́run lówó forí jìn kí n jẹ́ wọn lárakùnrin yìí ara ta débẹ̀ náà ni pé wallahi lan yaghfira Allahu li fulan ibi àwọn eléyìí bá ìwà abúdé bọ́lọ̀ máa ń forí jìn gbogbo èèyàn kò lè forí jìn lè ó tún wá wí ó tún fi wà láì tẹ̀lé pé òun fọ́lọ́run búra Ọlọ́run ò ní forí jìn eléyìí kí l'Ànábì ní èsì tọ́lọ̀ ní wọ́n fún ta ló ń tọ̀hún tí ń búra pé léṣe kankan ta ni mọ́rán ta ń jíṣẹ́ bẹ́ẹ̀ fún ọ ni wọ́n wíwo pé laqad ghafartu li fulan wa ahbadtu amalak laqad ghafartu li fulan wa ahbadtu amalak ẹlọ́mọdé á sì ṣe ọ̀dá ǹtọ́ bá ṣe ó ṣe ẹni tó ní foríjì mo foríjì Ọlọ́run ní jẹba la mukriha lahu fa inna Allaha la mukriha lahu ìwọ tí iṣẹ́ rẹ wá jọ lójú tó fi ń pé Ọlọ́run ò ní foríjì nìkan gbogbo ṣẹ́ ni a bàjẹ́ Ọlọ́run má bà wá ń ṣẹ́jẹ́ o àmọ́kẹ́yìn náà jẹ́kọ̀ fún wa o ẹ dákun ẹjá mọ̀ ara wa o ẹ̀dá Ọlọ́run ni wá o àtò nǹkankan lẹ́gbẹ̀ẹ́ ni ọba tó dá wa o níbi ọ̀rọ̀ níbi ìṣe ẹjá a máa sọ tí a máa fẹnu sọ o ìmọ̀ bí Ọlọ́run ní bẹ́yàn bá sọ àsọ́jù o ara àsọ́jù òun lọ́lọ́run ní foríjì lámẹ́yìn kò sí ọmọ náà tó tó wọn olùwọ̀fà sọ́jù èyí wọ́n pé ẹ má ṣe wá sí fáwọn èèyàn èyí wọ́n pé a má ṣe annahayu anil munkar ìtẹ́ǹsẹ̀ yọ Ọlọ́run ọ̀fẹ́ o kọ́dọ̀ sọ fún pẹ́rú ìyàtọ́lọ́run lóhun ó fi jẹ ẹni tó bá ṣe nǹkan báyìí ni o wá dó mẹ́un mọ́kọjá àlà ǹjẹ́ yọ́ wà fi jẹ òun àbọ́lọ́wọ́ padà wà ní ṣe yóò tú bá kò ní tọ́ sí ìyà náà mọ́ ìwọ ọ̀kápa rẹ̀ o bẹ́ẹ̀ náà ni ìtọ́ kányàn bẹ́yàn bá ń tọrọ àdúrà ń tàn ká láàárọ̀ yìí mọ́wùlẹ̀ máa wí fọ́lọ́n pé Ọlọ́run forí jì mí bọ́bá wọ̀ Ọlọ́run ṣe nǹkan báyìí fún mi bọ́bá wọ̀ fa inna Allaha la mukriha lahu ṣẹ́n tí ó lè jẹ Ọlọ́run pa ò láti ṣe nǹkan kan ò gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí làwọn àlùfáà máa kó pọ̀ wọ́n a máa pè ní babul i'tida'i fi du'a babul i'tida'i fi du'a àṣíyàn máa kọjá àlàmbì àdúrà wọ́n ní gbogbo ọ̀ràn ìkọjá àlà níbi àdúrà olúwọ̀fẹ́ o ọ̀kan náà àwọn sọ̀hábí annabuwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ gbọ́ tí ọmọ bíbí inú rẹ̀ ń ṣàdúrà ńjọ́ kan kí lọ gbọ́ tọ́mọ yìí ń wí bàbá dáadáa ọ̀fẹ́ tí balẹ̀ pé kí lọ́mọ yìí ń wí ọmọ yìí ní Ọlọ́run o
dákun fìhún sí àlìjánná o ibi tó wà fìhún sí nínú àlìjánná báyìí ni ọjọ́ ga tó o ẹgbẹ́ báyìí ni ọjọ́ wà o ìwọ̀n amọ̀lé fọ́lọ́n lálìjánná ìyà pláàni ìrùlé tó fẹ́ kọ́lọ́wọ́n ọkọ̀ fún ní inú àlìjánná wọ́n ní bàbá ìtì gbọ́ lọ sáré jáde lọ dá alákẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gáà níta Nábì wí kalẹ̀ ní o sallallahu alaihi wasallam ó ní mo gbọ́ mo fi ti ara mi gbọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé àwọn kan ń bọ̀ lẹ́yìn òun ya'taduna fi du'a wọ́n máa kọjá àlà kọ́dà bí wọ́n bá láwọn ń ṣàdúà ìkọjá àlà kan ni wọ́n mọ̀ yí ń dánwò yìí o bí Ọlọ́run kó fi ọ́ sálì Jánnà ó tó àmọ́ ma wá júwe ọmọ fọ́lọ̀ ní pláàni ibi tí ó kọ fún ọbí tí ó mọ fún ọnú àlìjánná nínú kọjá àlà ni àwọn àlùfáà ma wá ma àpẹẹrẹ míì tó tún jọba yìí tó jọba yìí wọ́n ma fi wé lára tí wọ́n ma fi wé ni pé ìmọ̀ bu ìgbà fọ́lọ́run Ọlọ́run á fẹ́ kó ṣe nǹkan báyìí ní ọdún iná sí ni o kọ́dẹ̀ lómi ń wọn oṣù fọ́lọ́run kọ́dẹ̀ lómi ń wọn ọjọ́ fọ́lọ́run ṣètọ́ ni ó sì tún tẹ́ lómi táyé ó tún kò jẹ́ ọmọ pé bọ̀ bá sì ṣe fún wa ń gbà báwọn àwọ̀ ọ̀fẹ́ mọ́ ta ni ọ́ kí ló ṣe fún jẹ́ ọba fún ọ wàláhì kò sí tó ṣe ìwọ náà mọ̀ àwa náà mọ̀ pé kò sí tó ṣe àmọ́ mo ní tí máa ń fa gbogbo ẹ̀ ojú kíní lọ ojú ṣètọ́ ni lọ èyí máa rí péjì rẹ̀ lètò lábẹ̀lẹ̀ ẹlìmẹ̀ inú tíọ́rà tí ó yẹ kí ọmọ kéwú ó tó máa ṣe wáàsí ó tó máa sọ̀rọ̀ ta inú tí ó gbọ́dọ̀ mọ́kà ní tẹ̀lìbísù Ìbìlìs àwọn ọ̀nà wo ní ṣètọ́ ní bí dọ̀rọ̀ rú mọ́yàn lọ́wọ́ téèyàn ó rò pé tọ́lọ́run lè yẹn ṣe ó sì di tèṣù Al-Imam Ibn al-Jawzi ló ṣe tíọ́rà ńláńlá náà ó wá pín ní báàbù kò sí tẹni jẹ́ ọ̀sọ́ ọsọ débi pé àwọn afóńtẹ̀f sírù ọ̀nà ibi tí ṣètọ́ ní gbà wọlé tọ àwọn afóńfíkíwù afóńfúrọ́à ọ̀nà ibi tí ṣètọ́ ní ọgbà wọlé ni o ẹ̀yin olówó ọ̀nà ibi ṣètọ́ ní ọgbà wọlé ni kódà tálíkà náà bó ti tálíkà tóun náà ṣètọ́ ní lè wọlé o ọ̀nà ibi tó lè gbà mú wọ ní ibi tí ó gbà mú lówó kò ní mú tálíkà ń bẹ ibi tí ó gbà máa fà ó yàtọ̀ fún ibi tí ó gbà mọ́mọ kéwù gbogbo wa ní ká wá dènà ṣètọ́ ni ibi tí ó gbà mú ẹni bàádà ibẹ̀ kí ó gbà mẹ́ni ó ní mímọ̀ àmá fi kí gbogbo owó ti wá mọ̀ pé kò sẹ́nìkan nígbàtá Nabi sallallahu alaihi wasallam ti ní inna ash-shaytana yajri min ibni Adama majra ad-dam bẹ́gẹ̀ tí ń sakuléètì lára wa ní tí ò síbì kan tí ò síbi tẹ́jì ò dé lára wa Ànábì níbẹ̀ ni ṣètọ́ni ní kò síbi tí ò lè wọ lára wa o ṣètọ́ni lè gba ojú rẹ kọ́ mọ́ fi rína o wọ́kọ́ rína mọ́ ṣètọ́ni ní pé orí ìrìkúrí tó rí wọn o gbogbo ọmọ tó tilẹ̀kùn mọ́rí tí ń wo òhóhó lórí íńtánẹ́ẹ̀tì ṣẹ̀rí pé ṣètọ́ni ti gbà kó sójú rẹ̀ kọ̀ọ̀kan mọ́ ní gbogbo wọn tó ti kíní bọ tí gbẹ́nìkan kọ gbọ́ ọlọ́mọ tó ń gbọ́ ṣètọ́ni gbà kó so etí òun ni gbogbo wọ́n tó ń sọ̀rọ̀ àsọgbọnú náà àfóhun wá sí àfóhun ní mímọ̀ ṣètọ́nì ní gbẹnu rẹ̀ sọ àfi kíkó wá káwà bá ti rescue ara wa kú lọ́dọ̀ ṣètọ́ ṣẹwárí pàtàkì jùlọ àrùn ilé ìtànkà láàárọ̀ yìí kò ní sábà ṣe aláìmọ̀kan kò ní ṣe ọ̀mùtí kò ní ṣe ẹni tí ò kírun ẹni tí ń sin lọ́hùn nírú àwọn nǹkan báyìí máa bá o ibi ìsin lọ́hùn ní ìjọra ẹni lójú tí bẹ̀rẹ̀ o ibi mo kéwú ní ìjọra ẹni lójú tí lè wọlé ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn o kíkó wọ́n múra o ọ̀sẹ̀ ń tọ́ kọjá kí ṣètọ́ni ọ̀fẹ́ lò ó ṣètọ́ni sì ń lo ọ̀pọ̀lọpọ̀ láyé tá a wà yìí ẹ ti rí i pé eléyè ìṣèkéwù tọ́lọ́hùn bí ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lómi ń display láwọn wáàsí nísìnyí kọ́dà common sense ó sọ fún èèyàn pé ṣètọ́lọ́hùn náà nì kó wọ́ wá bí ó ṣe jára rẹ̀ gbà lọ́wọ́ ṣètọ́ni
kò sí ẹni tí ò lè lò ọlọ́mọdé ó lò wá o nígbè pọ́rọ̀ àwọn àlfáà là ń sọ kí wá ló lè gba àfáà lẹ̀ lọ́wọ́ ṣẹ̀tánì kò sí ń tọ́ rescue àfáà níbi ọwọ́ já èṣù ju ìmọ̀ kìtàbù wa sunnah lọ ilmul kìtàbí wa sunnah bí bọ́ bá ṣe mọ̀ ìtọ́lọ̀un fẹ́ ìtọ́lọ̀un wí òdiwọ̀n bó ti sọ ọmọ tó òun ló fi bọ́ lọ́wọ́ ṣẹ̀tánì mọ̀ ẹ̀dàkùn ẹja dúnnímọ̀ èyí tí ọba yé wa ká lọ béèrè èyí tá bá tí mà ká tún kéwú sí òsìn tí gbá àyàn lẹ̀ lọ́wọ́ èso ń pàtàkì bí ìmọ̀ lọ́wọ́ ìmọ̀ kí lọ́lọ́run fẹ́ ìmọ̀ kí l'Ànábì wí ní pàtàkì sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn àgbàfà àti gbogbo wa náà ma gbúrò ní Sheikh Abdul Qadir al-Jilani al-Hanbali rahmatullahi alayhi Sheikh Abdul Qadir ìtọ́pọ̀lọpọ̀ ń parọ́ mọ́ lónìí àwọn alfáà já mọ̀ pé ẹni Ọlọ́run ni Sheikh Abdul Qadir yọ alfáà nínú àwọn alfáà al-madhhab al-Hanbali irú àwọn Ibn Taymiyyah Ibn al-Qayyim nínú àwọn àgbàfáà madhhabi ní Sheikh Abdul Qadir al-Jilani náà wa laysa ma'suman wa laysa ma'suman wọ́n níbi àwọn náà kù sí gẹ́gẹ́ bí mi àti wọ́n náà ti níbi tí a kù sí òun ẹ̀sà náàbí Ọlọ́run tàbà pé wọn ò lè ṣe mistake wọn náà láwọn àṣìṣe tí wọn náà àbẹ̀lọ́run nítọ́lọ́run kàn nídì lọ́dọ̀ ti ẹnu la tajal fi qulubina gillan Ọlọ́run má fi ìkórìíra ìbínú àwọn tó ti ṣáájú wa má fi sọ́kàn tiwa o àdúrà tọ́lọ̀ ní ọmọ sínú má máa lọ tú kòkó ẹni ó ti lọ ọ̀dọ̀ Ọlọ́run ọmọ tẹ sáfẹ́fẹ́ Olúwa ní ẹ̀bẹ̀ lọ́run kí ọmọ fi kórìíra àwọn tó ti lọ ọmọ fi sìn lọ́kàn ẹ sì máa tọrọ àforíjìn fún wọn bébí wọ́n kù sí ní Ọlọ́run yá fi wọn ẹnu tá lè sọ ojú pé ní wọ́n ìsà nẹ́bí Ọlọ́run o èyí tí wọ́n ṣe láàrin yìí ó kù díẹ̀ o ẹ̀wọ̀n ẹgbẹ́ sẹ́gbẹ́ tí ànẹ́bí ṣe o èyí tá ànẹ́bí ṣe òun ní ọ̀nà o èyí tí ṣe wù mí bá ṣe èyí wọn ìsọ́nà o agbọ́dọ̀ sọ yíò àmọ́kọ̀ọ̀kọ̀ gbọ́dọ̀ débi a máa sọ̀rọ̀ wọn yẹn jẹ́nẹjẹ̀nẹ bí gbà tí yẹn ń sọ̀rọ̀ ọmọ ta mi bá ń sọ̀rọ̀ àfá tó ṣiṣẹ́ tọ́ lọ́hun tọ́ lásìṣe ma wá sọ̀rọ̀ rẹ̀ bí gbà tí ń sọ̀rọ̀ ẹ̀hàn nìkan ọ̀dá o wa kama tadinu tudan wọ́n sì ń bọ̀ wá sọ ti ẹ̀ náà kìí sí pé súnnà Ọlọ́run ni gbẹ̀ni ọba tànà sí bí yàn ọ tànà sí bí jẹ náà annahyu anil munkar mo ti wí dandan ní agbọ́dọ̀ kọ̀ fáwọn èèyàn pé ìlànà tọ́lọ́run kọ́ àmọ́ láàlà aláàrẹ alkùránì sì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tó ti lọ ẹ máa tọrọ àforíjìn fún wọn ẹ sì máa bẹ lọ́hun ìkórìíra ìbínú wọn kọmọ sí lọ́kàn yìí ọ̀rọ̀ Sheikh Abdul Qadir tí mo fẹ́ yà sí ń bẹ́nu biography wọn tí yàtọ̀ tí wọ́n fi yàtọ̀ fúnrú àwọn ṣéhù míì táwọn òkèwú tó wọn wọ́n ní Sheikh Abdul Qadir nínú biography wọn wọ́n ní wọ́n rí ìmọ́lẹ̀ kan láti sánmọ̀ ìmọ́lẹ̀ ni wọ́n sọ fún wọn pé ya Abdul Qadir wa Abdul Qadir ó ti wà sọ́lá o ti débi ọlọ́ ibi ẹni kò dérí o tó kún bẹ̀ nísìn ni pé if'al ma shi'ta ìgbọ́n tó bá wù ọ ni ọmọ ṣe ọ̀sẹ́sẹ̀ fún ọmọ èyí tó kọjá nú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtèyí tí ń bọ̀ gan Olúwa ó ti yáfi ẹ̀ fún ọ èyí tó bá wù ọ ṣe èyí tó bá wù ọmọ ṣe ìmọ̀ tí ń bẹ lára Sheikh Abdul Qadir ló fi mọ̀ pé màláíkà kílé iṣẹ́ ìtọ́ ní lélẹ̀ ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ní pé iqsa ya aduwallah lápánú ẹmọ́ wọ́n tọ́ lọ́hùn yìí kí lọ ràn Sheikh Abdul Qadir lọ́wọ́ ìgbàtọ́lọ́hùn wíbẹ̀ fà nẹ́bì ní ọwà wíbẹ̀ fóhùn ọlọ́hùn ọ̀yọ̀ǹda fà nẹ́bì tá nẹ́bì lọ bọ́lọ́hùn sallallahu alaihi wasallam
ànábì ń dákú níbi àárẹ̀ tó ṣe àárẹ̀ ọlọ́jọ́ bá ànábì bá tají ìjí ọmọ wímú náà ní pé àsọ̀lá sásìkò òun ètò sẹ́ẹ̀ tí kírun ní ṣètọ́ ni ọ wà tàn wọ̀ kan pé a ti gbérun fún yín àmẹ́ni tí ọba tọ́lọ̀ ọba fi ìmọ̀ gidi ṣàánú yọ gbẹ̀tàn o gbẹ̀tà ń lọ́nà yọ gba ẹ̀tàn o gbogbo ẹ̀ l'Ànábì sì ti ṣàlàyé fún wa kí ni wọ́n fẹ́ dẹ́wò tí ó kọjá ti Dajjal gbé àwọn bàbá mẹ́fọ̀rọ̀ wọn ṣe o bá ti wí nǹkan bá yọ́ mọ̀ ṣe ni ó lè ṣe tó Dajjalu Ànábì ní Dajjalu ọba ti ẹ̀ débi pé yọ́ pa èèyàn yóò sì jí kí ló dúkú yóò lójú ọmọ ọ̀rọ̀ yóò ní ó tún dá gbẹ̀ ní bẹ̀rẹ̀ àkọọ́lẹ̀ kí ló dúkú tàbẹ́ kà Ànábì ọsọ lásọlẹ̀ fún wa àmọ́ ogbélé iná ajá tí ó sọnù ní kò ní gbọ́ èrè ọdẹ ogbélé iná ẹlòmí ọkà náà ojú mi ni ó fi wò ó lè pé sáà ìrílẹ̀ yí ń kéhun ẹ̀mọ́ bá ti ní rẹ̀ gbà ara àwọn ọ̀nà ṣètọ́nì tí mọ́ gbà wọlé nù sáìrí tànẹ́bí bá ti ní tànẹ́bí òkè tí wọ́n ń ké ọyẹ́kọ́ ọmọkọ́ náà nù ní bọ̀bá gbà pà nẹ́bí lọ̀gá rẹ̀ sọ̀lọ̀ ó sì gbọ́dọ̀ gbà gbogbo alágbọ́dọ̀ gbà pà nẹ́bí lọ̀gá wa sallallahu alaihi wasallam ní àwọn tó kọ ìtàn yìí kalẹ̀ wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìtọ́jọ bí ìmọ́lẹ̀ tó fi fẹ́ tàn Sheikh Abdul Qadir ó bá dàbí ìgbà tí èèyàn fi ẹnu pa jàǹgó ẹmọ bí ó ti rí èéfín ní ọ̀sọ̀ wọ́n ni wọ́n ń gbọ́hùn mí lẹ́yìn ìgbà pé ya Abdul Qadir laqad najawta bi'ilmika ìmọ̀ rẹ tọ́lọ̀ ń fọ́ lè bọ́ lọ́wọ́ mi ó di iye ẹ̀dá ọlọ́run yé báyìí tí mo ti bá ti ẹ̀jẹ́ pẹ̀lú attempt mi pẹ̀lú rẹ̀ tí mo sì succeed mo fail lọ́dọ̀ tiẹ̀ ìtọ́ni lóhun fail lọ́dọ̀ tiẹ̀ àmọ́ òun succeed lọ́dọ̀ àìmọye gbogbo ọwọ́ tí wọ́n tàn pé ọmọ lọ mọ́sálásí mọ́ ọwọ́ bà ọ ni o mọ́kídí àmá àmá ni wọ́n bẹ̀rẹ̀ fẹ́ lómi díẹ̀ ẹmọ́kí lásìkò mọ́ ìgbọ̀ ọyẹ́ ẹmọ́ sálù àlámọ́ ìgbọ̀ ọyẹ́ ẹjẹ́ ẹmọ́kí mọ́ rárá ẹ ti rí yẹ̀kínú wa'budu rabbaka hatta ya'tiyakal yẹ̀kínú ti dé fẹ́yìn yìí kò nídìí mọ́ ṣàánú orí ààrẹ béèrè lọ́wọ́ ààrẹ mẹ́nìkan òbí ọ pé inú èmi àtànẹ́bì tá ń jura wọn lọ èyí ṣe dírù yẹ̀kúnù yíò wá bá nẹ́bí tánẹ́bí fi ń wà lórí ààrẹ ọlọ́jọ́sẹ́ ìyánlá wa Àìṣà ní báwọn bá tún rí bá nẹ́bí dákò àwọn ó tún fomi tútù àwọn ó tún bọ́bá tají ọ̀rọ̀ ọ̀run náà ní ọkọ̀ yìí Umar ibn al-Khattab lórí ìrun ni wọ́n ti gún ní ìtọ́lọ̀n fi ṣe ní àjà yìí wọ́n gún Umaru lọ́bẹ̀ ń ṣe ìmáàmù lọ́wọ́ lórí ìrun òun náà dákú ọdákù nígbàtí ṣẹlẹ̀ wọ́n gbé gbìgbàdìgbà wọn Abdurrahman bin Auf fi ọbọ́ wájú kọ́ mọ́ kírun lọ wọn ò torí ẹ̀ mọ́ kírun ọjọ́ náà ìrun àsùbá wọ́n níbi wọ́n wá gbé Umaru lọ nílé yóò kú ni yóò yè ní wọ́n ń tọ́jú rẹ̀ bí wọ́n ti lágbára mọ́ àkọ́kọ́ tí ọ̀rọ̀ tí Umaru ó sọ ńgbà tó tají kí ni wọ́n ní Umaru náà wí as-salat la hadda fil islam liman taraka as-salat àwọn ẹni ọlọ́run o àwọn tá Ànábì ti ní kò síyè méjì àlìjánà lẹ́yìn lọ kò wí bẹ́ẹ̀ fẹ́yìn tẹ́ ń tanra yín lónìí Ànábì àṣọ Umaru kọ́ máa àlìjánà ní ọ síbẹ̀ náà wọn pa ẹ̀sìn ọlọ́run jù ẹjá máa ń tà ń ṣe ẹni ọba wá gbọ́ gbogbo eléyìí náà tó tún tọ́ dẹ okùn ara ẹ̀ lẹ́kún ṣe ìtọ́ nìkan wọ́n yọ́ wọ lọ́jà ànámà ọlọ́nkọ́ sọ wa mẹ́ torí náà ìyá ti yà lọ bí gbogbo eléyìí ni pé ọ̀rọ̀ asọ́gbọ́nú ọ̀dá lẹ́nu àfá ọ̀dá lẹ́nu ọmọ kéwú náà lọ́n ṣe nǹkan báyìí fún àjọ báyìí ẹ̀bá dẹ̀ ti ṣe àwọ̀ ọ̀fẹ́ mọ́ Olúwa dẹ̀ fẹ́ kó ṣe nǹkan àbà walillahi al-mathalu al-a'la ọ̀rọ̀ tẹ́lòmí ò lè sọ wájú kánsílọ̀ àdúgbò wọn náà lọ bá kánsílọ̀ àdúgbò yín pọ̀ fẹ́ kí ní ẹmọ́ lọ bèèrè lọ́wọ́n kánsílọ̀ transformer ọmọ aṣọ fún pé bá sì gbé wájọ́ bá yà fẹ́ mọ́ o yọ́kàn ní sí orí eléyìí
àdúrà àwọn èèyàn tí ń wá transformer kánsílọ̀ àdúgbò nù àmọ́sọ̀ chairman local government àbọ́jẹ̀ wá lọ sọ yíò wájú gọ́ọ̀mùnà ọjí ẹ̀ lé déwájú ẹ̀ náà tí bá ìpọ́lọ́run ọba àánú tí ò tilẹ̀kùn fẹ́ nìkan nú wá ọjí ẹ̀ lé déwájú olówó kan ní sọ fún mi jọ́ kan ní Madina àbí Maka ní Saudi nílé ìrántí náà olówó Nàìjíríà ẹnìkan ṣe ọdàmú rẹ̀ ní Maka náà ọmọ Nàìjíríà náà ni èmi wá fẹ́ mọ̀ pé kí ló dé ibá wọn wá sí lọ́yìn náà wá sí lọ́yìn ní ẹfẹ́ wọn kalẹ̀ máa lọ ríra yín Nàìjíríà ń gbọ́ òkú èmi àtólówó yìí lé mi kan òkè wọ́n gbàdá sọ fún mi pé kí n má dààmú ara mi òun náà mọ̀ pé àǹfààní ilé Ọlọ́run lòún jẹ yà yìí ìmọ̀ ni kódà kò lè dé kílò kan sí bí ó ń gbé bá ti dé náà yín bó kí n pàtí ẹ̀nà ọjọ́ díẹ̀ táwọn olóyà yìí náà yín òun náà mọ̀ kò lé kọ́níkọ̀rà kò lé ṣe bá ìpọ́lọ̀un ọba àánú tí ò tilẹ̀kùn mẹ́ni kankan nú wa o lè ráyè débi ó ti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ǹga lọ́dọ̀ àwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ẹjá mọ́ ara wa wọ́n fẹ́ kọjá àlà o ọ̀fẹ́ kọjá àlà ń bí ọ̀rọ̀ ọ̀fẹ́ kọjá àlà ń bí ìwà ọ̀fẹ́ kọjá àlà ń bí ìṣe ìwà mọ́sà sọ wa ń bí gbogbo ran ìkọjá àlà o fa inna Allaha la mukriha lahu wali muslimin alimamu Muslim náà gba ẹgbà wa hadithi wá lọ́nà mi àmọ́túnmọ̀ wọn ò dènà síra wọn kí ló ń wí ọlá Nábì ní وليعظم الرغبة فإن الله لا يتعاظمه شيء أعطى bẹ́ẹ̀bà bèèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run وليعظم الرغبة ẹ jẹ́ kó hàn pé nídìí rẹ̀ ẹ jẹ́ kó ojú kòkòrò yán hàn sọ́lọ́run pé eléyìí nídìí tí ń bèèrè ọ̀n ṣàdúrà tó ń wo tẹlifíṣàn ń wo bọ́ọ̀lù ń sì ń fa tẹ̀sùbá ẹ̀bá rí ẹlòmíì bọ́bá lóhun ṣàdúrà gan ẹ̀yin gọ́ sọ pé ọba ikémi ní mọ̀ ní nǹkan ò dìsáàbù ẹ̀ ọba ìpáwọ̀ ọmọ èèyàn bá ti máa bí èbù ní Olúwa náà fẹ́ bẹ́ẹ̀ nà Nábì ń wí wal-yu'azzim ar-raghba ẹjọ́ Ọlọ́run orí pé nídìí tẹ̀ ń béèrè ẹ fi ojú kòkòrò ẹ fi nídìí hàn Ọlọ́run yá nídìí kí ní lóòótọ́ fa inna Allaha la yata'azamu shay'un a'ta ara wal-yu'azzim ar-raghba òun ní pé má fojú kéré nǹkan kan tẹ́ bá tọrọ lọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan kékeré kankan gbogbo ń tọ́ bá nídìí onídìí ẹni ọmọ akẹ́nu báyìí náà mọ́ka tọrọ lọ́dọ̀ Ọlọ́run ẹnu kíni wal-yu'azzim ar-raghba ara àtúnmẹ́ ní pé ẹgbẹ́ ń tẹ́ fẹ́ tọrọ lọ́dọ̀ Ọlọ́run ni ẹsẹ́ kíni ẹgbẹ́ tóbi o ẹjọ́ bàbàrà lójú yín o ẹni ilẹ̀ fi ń béèrè o Ọlọ́run yìí la yata'azamuhu shay'un a'ta kò sí nǹkan kan tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ká adúrú eléyìí ní wà fún yàn kò sádúrú lọ́dọ̀ Ọlọ́run kò sí tí ò lè bùn yàn kò sí tọ́lọ́run ò lè bùn yàn ìwọ ni ọmọ bó ti tọrọ tọ́ ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹjá fi èsì attitude wa ń pa àdúrà ọwọ́ púpọ̀ nílẹ̀ Yorùbá yìí ọwọ́ ẹjẹ́ tó má pẹ̀jú ìkan wá fún yín àwọn èèyàn fẹ́ tọrọ astaghfirullah wọ́n tún máa wá jó wọ́n máa wá gbé astaghfirullah sí ẹmà tún máa astaghfirullah Ọlọ́run mo ti kọjá àlà ò ìtúnmẹ́ ẹ̀nù mo ti ṣe tí kọ̀yẹ ń ṣe ò dákun oríjìn mi ò bọ́mọ̀ kan bá ṣẹ̀wọ́ náà tó fẹ́ wá bẹ̀ ọ́ tó ti lérí kalẹ̀ gbọ́mọ̀ yóò jẹ ìyà lónìí wọ́n wá ní ọ̀lọ́ bẹ àwọn alájí bínú ọwá kí sáwọn yòókù rẹ̀ wọ́n wá ń kán lúbọ̀ ní wọ́n ń gbó wọ́n ń gbé alájí ẹ má bínú alájí ẹ má bínú gínú wọn náà ṣe torí àmọ́ bá ṣe kàn máa fọ́ gbogbo nǹkan lójú pọ̀ nílùú àyè ọ̀fẹ́ tọrọ àforíjì Ọlọ́run bí ẹ̀ṣẹ̀ ìgbó
orin ló tún kù ọlọ́run ọ̀sàmẹ̀dá wa o fi ìmọ̀sáì báàbù ta kàyí àwọn ẹ̀kọ́ ńláńlá pọ̀ mẹ́ o ní sọmárì gẹ́gẹ́ bí àwọn àlùfáà tí máa ṣe al'ula alákọ̀ọ́kọ́ annahyu anil istithna'i fi du'a ààrẹ ẹ̀kọ́ ta kọ́mbì ni pé mọ́mọ̀ ṣàyàfí ń bí àdúrà o ìtumọ̀ mọ́mọ̀ ṣàyàfí mọ́mọ̀ pé ọlọ́run mọ́ tọrọ nǹkan bọ́ bá wù ọ́ ní o mọ́bìnrin òkun máa ò kọ̀dá o àsáàníyà ẹlẹ́ẹ̀kejì bayanul illati fi dhalik kí ni ìdí tà Nábì fi ní a máa ṣe bẹ́ẹ̀ ọ̀sàlàyé fún wa kí ni ìdí jàmá fa inna Allaha la mukriha lahu olúwọba yìí kò sẹ́ni tí ó jẹ ń pa kò sẹ́ni tí ó pè ó ṣe tí ó bá fẹ́ ṣe mọ́wùlẹ̀ dàmú ẹnu ààrẹ pé bọ́bá wù náà ni ó fún ọ tẹ́lẹ̀ náà yóò wù kò sẹ́ni tó lè tú láṣẹ ọlọ́ asálìta ẹlẹ́ẹ̀kẹta qawluhu nta kọmbáàbò yìí olọ́rọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam annabi níbẹ̀ bá ń tọrọ nǹkan li ya'zimil mas'ala ǹtẹ́ ń bèèrè ẹmú lọ́kùnkúndùn ẹ̀dọ́ lọ́wọ́n orí pé lè ìfẹ́ tí ń bèèrè ó wù ó níbi ẹ̀ mẹ́mà sáwẹ́wà bẹ́ẹ̀ bá ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ar-rabi'a ẹlẹ́ẹ̀kẹrin i'dhamu ar-raghba ǹtẹ́ ń fẹ́hùn náà ẹgbẹ́ tóbi kò sí nǹkan kéèkéé onídìí ẹ̀ náà ló fi ń bẹ lọ́run yóò tóbi jọ́lọ́run orí pọ̀ kàákún alkhamisa ẹlẹ́ẹ̀karùn-ún at-ta'lilu li hadha al-amr ntọ́fà eléyìí náà annabi já ma o kílà annabi wí fa inna Allaha la yata'adhamuhu shay'un a'ta kò sí ntọ́ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run pé bọ́bá fẹ́ fún yàrá gbá dúró kí ní ìmọ̀ fẹ́ fún ọ̀sá dúró lọ́dọ̀ Ọlọ́run sí tí ò lè fún yà ọlọ́mọ́sà dá gbogbo wa lóhun ìpè wa o ọgbà gbogbo àdúrà wa o báàbù la yaqulu abdi wa amati ẹ̀rí àwọn ẹ̀kọ́ tó ní minal manahi al-lafziyya àwọn tí ó yẹ kó máa jáde lẹ́nu òun ní gbogbo ẹ̀kọ́ tó ní ìdálé lórí ẹ̀rẹ́ ìta kétán nìsìn ara manahi al-lafziyya magwí báyìí báàbù ta tún fẹ́ kàí náà minal manahi al-lafziyya a ọ̀rọ̀ báyọ̀ gbọdọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí o bàbá wa ní àwọn àlfáà tó lọ nígbàtí ọ̀pẹ́ púpọ̀ bàbá wa Sheikh Bakr Abu Zaid ní àwọn àgbàfà ní Saudi ni wọ́n rahimahullahu ta'ala bàbá ta bá jọ máa kéwú bàbá rí tíra àwọn èèyàn dá púpọ̀ ẹ lè rí dáúnlódù lórí nẹ́ẹ̀tì Ọlọ́run ti sọ ayé dìrọ̀ gbogbo orú àwọn nǹkan báyìí àwọn wá ṣe bí dictionary ẹwà àwọn àfá wọ́n ṣe bí kíní bí dictionary àwọn mọ́wí báyìí mọ́ mùsùlùmí ewí báyìí ìtọ́ọ̀kàn ṣe ni pé ọkàn lọ wò ṣe alifu lọ bẹ̀rẹ̀ nǹkan ní ọba lọ́ndà kíní alifu ṣe bá ní ọ bẹ̀rẹ̀ rẹ̀ ní ọba lọ́ndà bí dictionary bó ti máa yẹ wọ́dù wọnú dictionary bẹ́ẹ̀ bàbá tó wọ́n wá pè ní mu'jamu al-manahi al-lafziyya mu'jamu al-manahi al-lafziyya tíra ńláńlá ni ẹni ọba lè gbìyànjú ọdá púpọ̀ ó rí gbogbo pé àṣẹ́yìn ewí báyìí gbogbo ẹni bàbá kójọ síbẹ̀ ọlọ́mọsà san wọ́n lẹ́san dáadáa o ara ń tẹ́yìn ewí tí ọ̀dá ká máa wí láwa mùsùlùmí ọ̀kan ní la yaqulu abdi wa amati ma pẹ nìkan lẹ́rù rẹ̀ ẹrú Ọlọ́run gbogbo wa la yaqulu abdi wa amati kódà ńgbà tí wọ́n lẹ́rú ńgbàtà Ànábì ń sọ̀rọ̀ yìí ayé ẹrú ni ayé táwọn èèyàn máa ra ẹrú tí wọ́n máa ta ẹrú ni ìsìláàmù tí fòfin de ẹrú yányán ń dínkù díẹ̀díẹ̀ ńgbà wọn torí ìsìláàmù lẹ̀sìn tọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa liberate àwọn èèyàn kúrò lóko ẹrú ẹ wo gbogbo ọ̀nà tí ìsìláàmù gbé kalẹ̀ bọ́ bá ṣe nǹkan báyìí sọ fẹ́ tọrọ àforíjìn sọ fẹ́ kọ́lọ́wọ́ foríjìn ọ̀yá lọ bọ́kùn lọ́rùn ẹrú ọ̀sẹ́sìn tó ṣe bẹ́ẹ̀ sáájú ìsìláàmù làkọ́kọ́ tọ́kọ́ já mọ̀ pé ẹnìkan gbọ́dọ̀ máa jẹ́rú ẹ̀dẹ́gbẹ́ rẹ̀ ẹrú Ọlọ́run ni gbogbo wa gbọ́dọ̀ máa jẹ́ tọ̀ kọ́dà ń gbà yí náà táwọn èèyàn wá ní ẹrú lágbàlá wọ́n lẹ́rú ọkùnrin wọ́n lẹ́rú obìnrin lédè Lárúbáwá kọ̀rọ̀ǹgì nínú èdè
inú èdè kí ni wọ́n ń pẹ̀rú tó bá jọkùnrin abudu kí ni wọ́n ń pẹ̀rú tó bá jóbìnrin amatu àmọ́ síbẹ̀ náà Ànábì ní ẹ máa dà wọ́n pé ẹ máa ṣe kíni ẹ máa dà wọ́n pé ààrẹ ẹ̀kọ́ Islam máa wò yàn gbàgbẹ́ wọ ẹrú yìí wáyà yìí kọ́dàbọ́ jẹ́ kíni kọ́dàbọ́ jẹ́rú àdífì yìí ń gbọ́hun àwọn ẹrú ń bẹ tí wọ́n mọ̀ pé ẹrú làwọn àmọ́ Ànábì ní sallallahu alaihi wasallam ẹ dà wọ́n pé ẹ preserve dignity wọn náà ọmọ èèyàn ni wọ́n circumstance lọ sọ wọ́n di tẹ́yìn ń pè wọ́n hùn sẹ́mọ́ tí ń jẹ́rú wọn ò bí ẹnìkan lẹ́rú wọn bẹ́ nìkan lọ́mọlúwàbí o ẹlòmí ọ̀bá mọ̀ tó mọ́ tí ń jẹ́rú o tí ń jẹ́rú ni ìjáde àwọn méjì wá bára wọn jà ìlú méjì wọ́n kojú jà síra wọn wọ́n jagun sẹ́mọ̀kọ́ nìkan náà ni ó ń wín nì àwọn tó bá ti wá ń wín nì wọ́n paná àwọn tọ̀hún àwọn tí wọ́n bá kù tí wọ́n èkú wọ́n wá kó wọn wọ́n ní wọ́n di gíní wọ́n ní wọ́n di ẹrú tí ń jẹ́rú nù kìí ṣe pé wọ́n bí àwọn náà pé ní wọ́n ti bí wọn sáyé ẹrú ni wọ́n ìpìlẹ̀ tí ń jẹ́ ẹrú ni ọmọ èèyàn ni wọ́n ò ẹ̀kọ́ ńláńlá mi ìlàkọ́kọ́ yóò bí Sahihi an Abi Hurairah Abu Hurairah lẹ́ẹ̀kan sí ọlọ́gbà àsàlẹ́kùn yọdún rẹ̀ fún àti ó gba àwọn ọ̀gá wa àwọn sàhábà nabuwa Muhammad sallallahu alaihi wasallam ó ní anna Rasulullahi sallallahu alaihi wasallam qala olójíṣẹ́ Ọlọ́run kí èkí àtọ̀lọ Ọlọ́run ọmọ bá tó sọ báyìí fún wa pé la yaqul ahadukum at'im rabbak waddi rabbak wal yaqul sayyidi wa mawlaya wa la yaqul ahadukum abdi wa amati wal yaqul fataya wa fatati wa gulami. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní bẹ́ẹ̀ bá lálejò tẹ́ wá fẹ́ kí sáwọn ẹrú yín ẹrú náà wọ́n lò pé wá sáàbù àwọn àlejò ẹgbóúnjẹ ta fún ẹgbóúnjẹ jáde fálejò kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ wọ́n bá yín bomi tẹ́ ìsàlùwàlá kọ̀lá ìbíkẹ́yàn rẹ́rù rẹ̀ ń sẹ́ èyí ń kọ́ ni mistake àmọ́ ń gbà tó fẹ́ pe ẹrú rẹ̀ pé gbóúnjẹ wá dandan ní kó pe lẹ́rú ni kìí ṣe dandan Ànábì ní ẹ má máa sọ pé at'im rabbak lọ gbé oúnjẹ wá fólówó rẹ àbí tó bá pé rẹ lólówó rẹ ni wọ́n tó mọ̀ pẹ́rú ni waddi rabbak má máa sọ fún èèyàn pé ọya ma gbomi àlùwàlá sí ọwọ́ olówó rẹ torí olówó ẹrú òun lọ̀gá rẹ̀ bákan náà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní kílẹ̀ máa wí àbí kí làwọn náà máa wí káwọn náà máa pè yín ní rọ́bù torí pé rọ́bù ara ọkọ̀ ọlọ́run ni rọ́bù àmọ́ nù túnmọ̀ èdè rọ́bù a máa túnmọ̀ ẹni ó ní nǹkan nígbò ìṣẹ́gbó òun ló ní ẹrú rẹ̀ nínú èdè ọ̀lá ìbí kí wọ́n pé òun ló ní ẹrú yìí àmọ́ ẹ̀ bá dà wọ́n pé ẹjá wọn náà máa dà yín pé wọ́n máa pé rọ́bì wọ́n máa pé olúwa mi olúwa wa ń bẹ sánmà olúwa ọba kan náà lolúwa wa àmẹ́ máa sọ pé sayyidi àbí ẹkún pé maulaya èyí ń fúyẹ́ ju ẹ máa pé olúwa mi gbẹ̀yìn lọ́yà ọ̀rọ̀ kan yẹn o my Lord your only Lord is Almighty Allah kìí ṣe gbogbo àṣà tí a bá jogún lọ́dọ̀ èbó láàní máa wọn wo sọ́bẹ̀sìn tí wá mú inú tí ọ̀bẹ́sìn tí wá mú òníká máa pẹ nìkan ní my Lord with due respect àfẹ́ bú ẹnìkan ọ̀rẹ́ wa náà ní ọ̀gá wa náà lẹ́lòmínú yín a máa gbọ́dọ̀ bá yín sọ òdodo ọ̀rọ̀ Ọlọ́run ó bí àwa náà bá sọ ẹwọ́n náà míì èé ṣe dandan ní ẹ bá ti bá nù àìmọye tẹ́ bá tẹ́ ti yí padà àbí àìmọye tá a jogún lọ́dọ̀ àwọn èbó tá a sì ti rí gbé ọ̀gbọ́ eléyẹ ò ní bá ọ̀bá ibi wọ́n bí àwà sí àyìnmú a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mọ̀ èyí tó fọ́nì ní pé àwọn èbó igan fúnra àwọn òsèmí máa wá lókún díẹ̀ èyàn bá lọ Amẹ́ríkà lónìí ò ní rẹ́ nìkan mọ́ dé kìnnìkan bí ìgbà tí ọfẹ́ lọ wọ
àwọn olo wíìgì mẹ́ni wí ohun ó sì rí wọn lẹ̀ lọ́kọ̀tù ní ọ̀sẹ́ni àkàtí mú yà sí àwọn láti bá lẹ́nu ẹ̀ torí náà ẹ̀yìn tí mo fi ń sọ yẹn ni pé díútì tiwa náà ní bàbá ròdò ló ká sọ kìí ṣe dandan pé gbogbo ń tá bá ti kọ́pì láìpí dáadáa ọ̀dọ́ wọn tá kọ́pì tá ń lò tó ṣe wá láǹfààní tẹ́sìn wo ṣe pọ̀ bá láìpí àmẹ́ ìta bá ti fi wọn ẹ̀sìn tiwa ìlànàbí wì ànábì ní má máa pẹ nìkan rọ́bù má máa pèrè rọ́bù ẹnìkan àmọ́ lè pé sayyidi òun náà lè pé sayyidi wa maulaya ọ̀dà àwọn kan náà ná àwọn ọ̀rẹ́ wa náà àwọn tí ń dọ́gbọ́n sí ọgbọ́n náà sì dáa àbẹ́mi ò jẹ́ rírí sí ọgbọ́n gan ó yẹ káfẹ́ kan sọ pé wo ẹpá tì yẹn yẹn já wà nǹkan mí ìdá máa pè yín ẹ bá gbọ́ tí lọ́yà bá ń ṣe milord kọ̀fẹ́ ké my lord ni o yọ́ àmọ́ gbé kí ni milord àwọn ọ̀rẹ́ wa kan ọgbọ́n táwọn ń dánù àmẹ́yìn òun náà ẹlòmíì lè mọ́ gbọ́ yé yóò rò ké my lord náà ló ń wí àmọ́ mi mọ̀ dáadáa láwọn tó pọ̀ táwọn ti sọ my lord bí kí ni milord unfortunately ìfẹ́sọ́ lè yà mọ́ gbọ́dọ̀ sọ àárọ̀ wà bá bá jẹ́ tí ìwà rí ti kọ́ọ̀tù èbó yanjú agbọ́dọ̀ ojú ti ṣẹ̀rí àkọ́ọ̀tù yanjú ò ẹ dákun again àìdẹ̀ ẹ̀yin ọ̀gá wa àbẹ́yìn ọ̀rẹ́ wa náà ni wà ń bẹ̀ ẹ̀yin bàbá wa náà ni wà ń bẹ̀ àbẹ́yìn ọ̀rẹ́ wa ẹ̀rì fọ́ọ̀mù ẹ̀ lọ́nà ẹ̀bẹ̀rún náà ọlọ́run ó fún mi sí ẹ̀sẹ̀ dá púpọ̀ kọ́ọ̀tù ṣẹ̀rí àwo lẹ́rí tí ẹnìkan kan sí tí wọ́n yẹ bá dé nǹkan márùn ní àkọ́kọ́ àwọn tọ́kọ́ jẹ ṣẹ̀rí àkọ́ọ̀tù adájọ́ ṣẹ̀rí àkọ́ọ̀tù bí kówó ti máa dé márùn lónìí náà kò sì pọ́n wálé ọlọ́run ọ̀sán a chief judge ní Kwara State yìí ìfẹ́ dákọ̀ wọn now retired wọ́n ti retire wọ́n isa adájọ́ ṣẹ̀ríà àmọ́ àwọn lọ̀gá gbogbo adájọ́ Kwara ẹ̀nà bá ti jẹ́ chief judge abẹ́rẹ̀ náà gbogbo adájọ́ ṣẹ̀ríà wà wọ́n sọ fún mi báyìí àwa méjì àbá mẹ́ta náà la wà lọ́dọ̀ pé àwọn ti sọ fún àwọn èèyàn wa ní ṣẹ̀ríà kan pé ẹ máa ṣe nǹkan tí kò máa yàtọ̀ sí tiwa ẹ máa ṣe nǹkan tí kò máa yàtọ̀ sí kíni máa yàtọ̀ sí tiwa kódà wọ́n sọ débi pé bẹ́ẹ̀ bá ń ṣe lẹ́gàyè àti ẹpà fáwa kọ́ wá sí wá sí mbẹ́ ọpọn yín lé ní ọ̀gbùn yín kù àmọ́ pé gbogbo báwa ti ń ṣe yàyín náà ni so ẹ dákun ìfẹ́ sọ́jú bá wọn lọ kẹlòmí ọmọ interpret sí nǹkan ní àmọ́ mọ̀mọ̀ àwọn tí ń bá sọ̀rọ̀ mo ti wí ìsídà àwọn àlùfáà wa àwọn ọ̀gá wa àbáwọn olólùfẹ́ wa púpọ̀ àwọn ọ̀rẹ́ wa púpọ̀ gbogbo àwọn tí wọ́n ń bẹ̀mẹ̀ à ń fẹ́ kàtúnṣe ìyọ wáyé ọlọ́wọ́ sì fọ́ ní sí ní Kwara ń bí àti ìbò ó lè bẹ̀rẹ̀ ń Kwara wa yìí náà ọlọ́wọ́ bá wa fún ní sí torí bàbá fèsì àwọn ẹni tó wọ́ọ̀sì jù báwọn lọ ń bẹ́ o ṣe mọ̀ pé ní òfin tá a jogún lọ́dọ̀ àwọn èbó bíyàn bá wà ní high court ní my lord bọ́ bá wà ní magistrate court ṣe mọ̀ bí èbó tí ní wọ́n máa pè your worship yes your worship ṣe ń bọ́ láà gbẹ̀yìn sínú ìsìlámù ẹnìkan ó di your worship máa lọ́wọ́. I'm saying this kábí mọ̀ pé not everything ká bá inherit láà ní ma wo bó lọ bá especially nǹkan bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyámà agbọ́dọ̀ rìfọ́ọ̀mù àwọn náà rìfọ́ọ̀mù ẹlù wọn náà ni mo ti wí ìtàwọn náà rí pé kò nídìí eléyìí máa gún máa ṣe eléyìí wò yìí àwọn náà rìfọ́ọ̀mù àwa náà káwa náà rìfọ́ọ̀mù irú eléyìí náà àwọn èèyàn náà ti rìfọ́ọ̀mù ẹ̀ lágídí o ní ọ̀rẹ́ nìkan tí ń lọ pé ẹ̀dá kan tí ń jàmàlà ní yọ̀wọ́ ṣùgbó
ẹ̀gbà mọ́ máa fi yíhun lẹ̀ náà ní ìbẹ́nú ìwé dọ̀la ẹbí gbogbo àwọn ọmọ tí ń ka lọ́ọ̀dọ̀la tí wọ́n ń kọ́nù àmọ́ kò sí in practice mọ́ ẹnìkan náà ògbà gúnnà gba ilé ìfẹ́ pọ̀jù gbogbo yòókù náà ẹja wà nǹkan sísì kò dín nǹkan kan kù inú ọlá àti pòyín yóò tún lékún pòyín lọ́dọ̀ Ọlọ́run wala yaqul ahadukum abidi wa amati ẹnìkankan nù yóò sì máa sọ ṣẹ̀mọ̀ pé Ànábì kìlọ̀ fún ti ọ̀gá ó kìlọ̀ fún ọmọ ẹsẹ́ ara ń tà Ànábì ní ẹ̀yin ọ̀gá tẹ́ lẹ́rú ẹ má pẹ́ nìkan pé ẹrú yìí wáyà yìí ẹ lè dá pé náà yín ní nǹkankan níṣẹ́ tó fi pé ẹrú ó pé fataya my boy my boy ọmọdé èèyàn bí ní èèyàn lè pè ní gíní dignity tí Islam gbé wá nù gbogbo ẹ̀dá ní Islam bí apẹ́lé àtẹni olówó àtẹni tí ò ní ọmọlúwàbí àtẹrú débi pé Islam ní ẹ má pè ẹrú pé abdi ẹrú mi yìí wá ẹrú ẹ̀dá pé òdùnmọ́ náà bóun náà ti jẹ́rù ọgbọ́n tí ń sì kọ́ lẹ́yìn náà fi jọmọlúwàbí lẹ́yìn náà bá fọ́ọ̀lù sínú irú circumstances tó ń fọ́ọ̀lù sí wọn lẹ́yìn náà ti wà ní orí náà kẹyìn òdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀dà wọn pé ẹ máa pé fataya ìtọ́ bá jóbìnrin ẹ pé fatati ẹ pé gùláàmì gbogbo àwọn wọ́ọ̀tì mẹ́tẹ̀ẹ̀ta yìí à á lò fọ́mọ bíbí inú yànà nínú Lárúbáwá a máa lò kíni àwọn wọ́ọ̀tì yìí a lè lò fún kíni ọmọdé èèyàn bínú ẹ pé àwọn ẹrú náà bẹ́ẹ̀ yóò múnú tí wọ́n náà dùn Olúwa fẹ́ bẹ́ẹ̀ nígbàtẹ́rú ń bẹ l'Ànábì sọ eléyìí ọ̀sẹ́rú mọ́ lónìí nítọ́ bá kù náà á fi wé á fi wé ìwọ tó ní dráìvà tí ń wà ọ́ mo ṣe yún wà sí kan jò ní wàláì dráìvà ẹlòmíì orí rẹ̀ pé bí ẹni tí ń wà lọ yes ẹ bá gbọ́ analysis ọ̀rọ̀ kọ́dà bí ọ̀kàwé ẹ bá gbọ́rọ̀ làákà ìlẹ́nu dráìvà ní ẹ mọ̀ pé Ọlọ́run kan kò bójú tó ń ọgbọ́n ju ẹni tó jòkó lẹ́yìn tó ń wà lọ òun náà sì gbá pé bọ́lọ̀ ti tó nù ẹ̀yin náà lo ẹ̀kọ́ Ànábì especially àwọn tó bá jágbàlagbà nù wọn dráìvà rẹ̀ ó lè bí ọ dráìvà ẹlòmíì lè bí mo máa pẹ̀rù bàbá òun náà gbẹ́ lọ pé bàbá dráìvà wá ẹlòmíì jẹ ọgbọ́n pẹ́lẹ́ ní bàbá dráìvà wọn ẹlòmíì ọgẹ̀gbẹ́ pé dráìvà wá ìwọ náà wá ní mọ́ fi èsí èyí tí wọ́n ń wíhun àwọn ọmọ rẹ̀ ọmọ 10 years ọmọ 8 years ọmọ primary náà wọ́n sọ pé dráìvà wọ́n ní ó ti yá ẹjá lọ skúl ọ̀dá ọ̀ Ànábì ní kò sí oore tó tó kéèyàn ó fi ìdùnnú ó kó dùnnú sí ọmọ èèyàn nú kó dùn èèyàn nú Ànábì ní iṣẹ́ tó dájú kò ní dùn mọ́ ẹjá fi sí ìhun náà ọ̀nà yín ní nǹkankan ọ̀sọ́ fáwọn ọmọ pé á ìgbọ́rọ̀ gbọ́gẹ́ pé ń dráìvà máa ẹ máa sọ pé bàbá kọ́lá kí wọ́n mọ̀ pé ń dádì bọ́bá tó wọ́n bí èyí wọ́n sọ wọ́n ẹ̀kọ́ sọ di dádì wọn àpẹ́lẹ́ ni inú tí ẹ̀ náà dùn kọ́dẹ̀ ẹ̀ tún gbádùn rẹ̀ jù bẹ́ẹ̀ tí ń gbádùn ẹ̀ tẹ́lẹ̀ lọ lọ́lọ́pọ̀ àwọn nǹkan míì náà là máa gbọ́ ẹlòmíì níbi tí ọ̀gá rẹ̀ ọ̀nà ìsìsí dé ọwọ́ adénú gbó lóní ẹgbà ọkọ̀rọ̀ yìí síṣẹ́ mọ́ ọ̀rọ̀ dẹ́bẹ̀ ọ̀dà ẹgbà ìjẹ ohun òṣìṣẹ́ yìí mọ́ ẹgbà mo ti rẹ́ ni ó ṣe bẹ́ẹ̀ rí ni o ẹni tí dírẹ́bà rẹ̀ ṣe bẹ́ẹ̀ rí tó sọ fún wa ni o máa dé àárín àjì ó sì mọ̀ kí bá bọ́ ọmọ ibi tí tọ́tù wà mí lé pé ẹ sì máa sọ̀rọ̀ sí yẹn ọ̀dà ẹgbà ọkọ̀rọ̀ yìí olóhun bẹ́ẹ̀ ni o sẹ́mọ̀ kóhun náà sọ pé ibi agbára tóhun náà wò náà lò ẹmẹ́jà máa ṣe bá òmúra wa ìyá máa pínra wa lé ẹ̀kọ́ ìsìláàmù ní inú tí ẹ̀ náà máa dùn gbogbo bí iṣẹ́ tí èèyàn bá ti ń lọ tí ń ronú lọ bẹ̀ kìí ṣiṣẹ́ tó dáa wàláì gbogbo iṣẹ́ tí èèyàn bá ń lọ tó gbé bànújẹ́ ní ń bá lọ pé ìbá ṣe fóun ò lówó kí lòun wá ń bẹ̀ kò
kódà o kò ní fi ọkàn dáadáa ṣiṣẹ́ òun fún yín o ní bàbá ara burú tí ó ṣe yín kò ní kọdí o ara àṣírí tí ń bẹ́ẹ̀ nù o àwọn tí wọ́n ma wọléwọ̀dé rẹ̀ kọ́dàbọ̀ tí ẹ̀ wo ń tà ń wí wo security àti peace wa àti family rẹ̀ gan àwọn ilé ìmọ̀gbàtọ́ jáde wọ́n mọ̀gbàtọ́ wọlé wọ́n mẹ́bí tó lọ gbogbo ẹ̀ náà ní Islam ti rò kalẹ̀ pé ẹ̀kún àwọn náà léwẹ̀ jẹ́nu wọn máa dùn àwọn driver nù ìyá tí ń ṣe naní fáwọn ọmọ rẹ̀ náà ń kọ́ ní wọ́n ń fọ ìgbẹ́ àti tọ àwọn ọmọ tiẹ̀ ọfà àwọn ọmọ tiẹ̀ lé ìyá kúkú wá ń dáná fáwọn ọmọ tiẹ̀ oníkàwọn ọmọ tó wọ́n máa ra Indomie ṣé ó dùn mọ́ náà kò dùn mọ́ ọgbà túláàsì ni ẹ wá jẹ́nu rẹ̀ ó dùn mẹ́jẹ̀nu rẹ̀ ọmọ bàjẹ́ olú ọ̀fẹ́ dáwọn ọmọ yọ mọ̀ pé bá gbọ́ naní lẹ́nu yín ẹ sọ pé mọ́mí sí tó burú mẹ́ ọba tó wọ́n bí gbogbo àrùn àwọn ẹ̀kọ́ bá Islam ló ní o wàláhì àwa mùsùlùmí lọ́yẹ wọ́n máa wò wọ́n máa fi kọ́ ẹ̀kọ́ ẹ̀ and practically kò tí ìjọ ọ̀sẹ̀ kan lọ báyìí mo mẹ́ṣà àfáà mi kan ọlọ́mọsà bá ń kẹ́ wọn nínú àwọn àlùfáà tó kọ́ mi ní gbòòrò Mẹ̀dínà wọn ti ṣaláìsí nìsín bàbá yìí kọ́dà àwọn náà supervise project mi as a final year student ní Islamic University ní Mẹ̀dínà a máa ní kọ́ọ̀sì àti wá wọn lọlé bàbá kọ project wa débì kan àwọn ọ̀gá ti wá àfrí débẹ̀ a lè lọ bá wọn lé àwọn náà lè wọ́n invite wa pé ẹ wá bá mi lé lọ́la ìráyè ka ogun tẹ́ẹ̀kọ́ mo observe pé each time tí a bá lọ lé supervisor mi rahimahullah ta'ala àwọn alfa dáadáa èmi ò mọ̀ pé driver lẹ́ni tí wọ́n máa ń sọ pé táàlì àfẹ́ in gbọ́ language mi lẹ́nu bàbá yẹn rí kí wọ́n fi pe ọmọ yìí is a young man tán bá ti ṣe tán tán fẹ́ jáde táwa náà ní káà náà máa lọ wọ́n á pè pé yálà táàlì àfẹ́ tẹ́mọ̀túnmọ̀ yà àfẹ́ my brother let's go àti dẹ́rẹ́bà wọn wàláhì láàrí driver kọ́lá kìí ṣe lárúbáwá ọmọ Indonesia ni èmi ò tètè mọ̀ mo rò pá búrò wọn kan ya sheikh lábúrò kan tánjọ́ ọmọ jáde o ọmọ yìí náà sì yóò dírẹ́sì tí ó neat yáàkì ni bàbá máa pè o kọ́dà ara tí ò já tètè mọ̀ náà ni pé nínú kọ́mpáǹdì wọn ọmọ yìí náà ní fúláàtì wọn àti ìyàwó rẹ̀ wọ́n ń gbé bẹ́ wọ́n gbà wá láti ìlú wọn wọ́n sì gbé wọn ní so níyàwó pé ìyàwó rẹ̀ náà máa bọ̀ òun sì máa ṣiṣẹ́ fún ọ láàrin ọdún kan tí ìyàwó rẹ̀ ó wá ń lú kan kò lè dùn mọ́ bọ́ bá láyé rẹ̀ fún láyé wọ́n ní bàbá yìí náà ló ní máa bọ̀ ẹbọ níyàwó pé ìyàwó rẹ̀ náà máa bọ̀ wá sì fún ní fúláàtì kan ní inú kọ́mpáǹdì wọn náà ni wọ́n bá sì jáde always tèmi máa gbẹ́ lẹ́nu bàbá wọn ní pé yáàfì my brother let's go wọ́n sì jọ gbọ́nú mọ́tò wọn lọ́nu ṣẹ́sì mọ̀ pé ilẹ̀ lárúbáwá ó tún rọrùn dìónà náà wájú ní ó jókòó gbogbo ara tí òjò tètè yí àwánú ẹgbẹ́ bá sí ọ̀dọ̀ wa ní nísìn nígbà bá ti kan ìpàkọ́ sí ẹ̀yìn ẹjì mọ̀ pé olówó àti dírẹ́fà ní bẹ̀ẹ́nù mọ́tò tí wọ́n tún rí bẹ́ẹ̀ wájú síìtì wájú náà ni ààyè ọ̀nà kọ́dọ̀ ọba Saudi pẹ̀lú dírẹ́fà rẹ̀ wájú náà wọ́n jọ jókòó wọ́n jọ máa jáde lọ èmi sí bá búrò wọn ní my brother làwọn náà sì máa pè ẹ̀dàkùn sí irú ọmọ yóò rọ aburú rorú bàbá wọn lórí mọ́nà àmìlà sọ́ọ̀lẹ̀ ha alìnàfsì yìí wọ́n bá ṣe dáadáa sáwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ orí ààrẹ ni o ọmọ́nà sáà fàálẹ́ ha gbogbo ìdá ń gbọ́ yìí náà kọ̀ dá àmáwọn tí ń fàánù dírẹ́bà ní àrẹ́ǹjì pé yàgò báyìí ní ẹwà ọ̀nà bí báyìí lágbà nígbàtí ò rí dùnnú èyí tóun náà ń ṣe òun yóò jí ààrẹ lọ́dọ̀ Ọlọ́run o àmì ẹjá wa náà ìnà ẹjá pẹ gbogbo orú nǹkan báyìí pẹ̀lú ká lo ẹ̀kọ́ Islam mọ́pẹ̀ nìkan lẹ́rú yín mọ́pẹ̀ nìkan lọ́mọ ọ̀dọ̀ mọ́pẹ̀ nìkan ní dráìbà wá bàbá aláàjì wọ́n wájí lọ mọ́kà ẹ̀kì lálàájì bí ó sì lọ náà kìí ṣe dandan kéèyàn lọ mọ́kà tó mọ́ jálàájì tẹ́lẹ̀ náà
pé a ti kàkún táìtù lọ́dọ̀ tí wà yí pé á ní ẹbá ti jẹ́ mùsùlùmí tàbí mọ̀ pé mùsùlùmí ni aláàjì bí ó sì wẹ́ pé chief inú jẹ́ inú ọdún kọ́lá bí òjòyè òun náà mọ̀ pé èdè àpọ́nlé kò sí ẹni tí ó fẹ́ àpọ́nlé o bàbá tanra wa lóko kò sí ọmọ ànábì ádámà tí ó wù kí wọ́n pọ́n òun lé o òun ní gbogbo àwọn tí ó sápọ́nlé lára wọn lè rí tí wọ́n máa fẹnu yẹ̀yẹ́ àwọn èèyàn o gbogbo ẹni tí ó dápọ́nlé la ní máa rọrùn fún láti máa bàláfíà ọmọlúwàbí ẹnìkan jẹ́ àmì èyí tó bá ìpìlẹ̀ ìsìláàmù mú òun là ń rí kódà àwọn tí bẹ́ẹ̀ bá kàn wọ́n lábùkù tí ò ṣe nǹkankan ànábì ni ẹ má kàn wọ́n lábùkù ẹrú sẹ́mẹ́ntì ń jẹ́rú ẹrú ni bí property tí wọ́n gbé lọ́jà gbé ló lẹ́ra èlò lẹ́ta irú yóò ní wọ́n tún ní a máa dà pé ẹ̀kọ́ ìsìláàmù ọlọ́mọsàájú ọ̀rọ̀ fún wa láti wò fíhì masáyà àwọn ẹ̀kọ́ tí a rí kọ́mbì al'ula annahyu an qawli abdi wa amati Ànábì kọ̀ èèwọ̀ ni o ká máa pè nìkan ní ẹrú mi yìí ẹrú lóbìnrin ẹrú lọ́kùnrin àsáníyà la yaqulu al-abdu rabbi bó ti kìlọ̀ fún olówó kìlọ̀ fẹ́rú náà ìwọ ẹrú náà má pè nìkan lólúwa rẹ̀ má pè nìkan ní kíni olúwa rẹ̀ ń bẹ ní sánmà Ọlọ́run ọba Allah wala yuqalu lahu ìwọ ọ̀gá náà má sọ pé at'im rabbak lọ́gbọ́njẹ wá fó lówó rẹ̀ àgbà as-salisa ẹlẹ́kẹta ta'limul awwali qawla fataya wa fatati wa gulami ara ntọ́ ya study ń pa method Ànábì sallallahu alaihi wasallam kò síbi Ànábì ó ti pé ẹ má ṣe léyìí mọ́ tí ò ní sọ pé ń tẹ́ ẹ má ṣe gbogbo àfáà tí ọba tí ìmọ̀rú method lọ́ọ̀mà àyíká wí fáwọn èèyàn pé léyọ̀dá ọ̀rẹ́ lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́sẹ̀ ọ̀rẹ́ tọ̀ ń gí kí ni wọ́n máa sí Sheikhul Islam Ibn Taymiyyah ní innama khuliqal insanu liya'mala la liyatruk Ibn Taymiyyah alọ́lọ́wọ̀n ọ̀dá èèyàn kalẹ̀ kó wà redundant yóò wà active tẹ́ bá jẹ́ wà active in a positive way lọ́nà tó dá yóò wà active in a negative way àbíkẹ́ wá nǹkan fún ọjọ́ máa sí bẹ́ẹ̀ bá jẹ́ ń gbà ìjọ ọ̀dá lọ́wọ́ rẹ̀ ẹ̀ sì máa ṣe kí ni ọ̀yìn lọ́pọ̀lọpọ̀ èsì kà máa kọ̀ndẹ́mù tán ẹ̀fẹ́ kọ̀ndẹ́mù ara yín náà kò sì sí pé alternative ní àwọn èèyàn máa rí ṣe àwọn èèyàn tó gbé alternative kalẹ̀ ẹ̀tún tó dúbọ̀ wọn ìṣẹ́dá tó bí wọ́n ṣe kan ẹ̀kọ́ ìsìláàmù ẹjá múlò ẹlọ study life Ànábì sallallahu alaihi wasallam gbogbo bí tá Ànábì bá ti sọ fáwọn èèyàn pé léyìí ọ̀dá yóò sì wí fún wọn pé eléyìí lẹ́ máa ṣe ẹwọ eléyìí náà nìsìn ẹsẹ̀kẹsẹ̀ tí ń pé ẹ má wí báyìí má kò wí fún wọn pé ẹ má lọ wá bẹ́ẹ̀ ti máa pè wọ́n òun náà ní tó ń sọ fún wọn pé báyìí lẹ́ ti máa pè wọ́n ò bá Ànábì ti ṣe an example ṣe pọ̀ bẹ́ẹ̀ níjọ́ táwọn cousins Ànábì méjì wá bá Al-Fadl ibn al-Abbas Al-Fadl ibn al-Abbas cousin lòun àti Ànábì ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò bí wọn cousin rẹ̀ míì náà tún tẹ̀lé ńjọ́ náà wọ́n jẹ́ méjì wọ́n wá bá Ànábì pé tọ́ àwọn náà Ànábì jù wọ́n lọ dáadáa lọ́jọ́ erí àwọn náà wá láwọn ti tó fẹ́yàwó àwọn náà ti tó níyàwó tọ́ kò sì sówó bóò làwọn ó ṣe nísìnyí ní táwọn wá bá yín sí nígbàtí yẹn wá bẹ́gbọ́n yàn ní pẹ́tọ̀ àárí tẹ́ máa wí fún àwọn èèyàn pé ẹni báyìí fẹ́ fẹ́yàwó kò lówó ẹni báyìí fẹ́ ṣe kíní wọ́n sì máa fún wọn nínú ìsàkátẹ́ bá gbà ẹfà wa náà ẹfẹ́ mi àti fádìlù náà wá náà nídìí ẹ̀ Ànábì ti máa bí wọ́n lọ àwọn náà sì máa bí àwọn lọ gbogbo ẹni ó bá jẹ́ràn Ànábì ẹgbà sàrá wọ́n ìjẹ sàrá wọ́n iná zàká ò sí fáwọn àràntọ́lọ̀ ní òfin tí yínú tí èsẹ fún gbogbo àlúmọ̀ yòókù ẹ̀wọ̀ Ànábì Ọlọ́run tó wá restrict rẹ̀ in tí wọ́n lè jẹ Ọlọ́run ọgbọ̀n láyé kọ́ jẹ́ àtọ̀wọn àti fámílì àwọn méjèèjì yìí ìran Ànábì ni wọ́n ara ilé Ànábì ni wọ́n
àwọn ò gbọ́dọ̀ jẹ sàárà bá Ànábì náà ti gbọ́dọ̀ jẹ. Ǹjẹ́ Ànábì wá lé wọn gbé gbádùn ní sẹ́ mọ̀ pé zaka àwẹ̀ jẹ́ ni bá ń kọ́. Ànábì wá ní ṣé bẹ́ẹ̀ mọ̀ pé wọ̀ ni kéèmì àti ẹ̀yin àti gbogbo ara lè ní ọjọ́. Àmọ́ ìjọ parí síbẹ̀ ọ̀ parí síbẹ̀. Ànábì wá ní ẹ jókòó. Ó wá ké sí ẹni tí ń mójú tó lé owó mùsùlùmí. Lẹ́yìn zaka tí ń bẹ ní owó míì ló tún wà ń bẹ. Àwọn ní jísíyà náà ń bẹ ń bẹ. Jísíyà ń bẹ ń bẹ. Féwù ń bẹ ń bẹ. Gànímà ń bẹ ń bẹ ọ̀nà ọ̀dà báwọn. Fádílù àti kejì ẹ fún wọn náà àwọn ẹ̀yìn wọn ò gbọ́dọ̀ jẹ zaka àmọ́ nǹkan míì tí wọ́n jẹ. That's Islam. Ọgbẹ̀n tí ọba tí gbọ́dáwà rẹ̀ yé débẹ̀ ń dákùn lọ gbọ́yé. Ibn Taymiyyah ní innama khuliqal insan liya'mal la liyatub. Ọlọ́run ọ̀dọ́ mi èèyàn kọ́ mọ́ ṣe nǹkan kan yóò ṣe nǹkan. Bí ẹ̀ bá náà dáadáa kan yóò ṣe omi o. Bá Nábì sì ti rí nù sallallahu alaihi wasallam. Níjọ́ táwọn kan wá bá Nábì sallallahu alaihi wasallam example mi. Wọ́n láwọn bùn Ànábì ní làbídùn of a very high quality. Sẹ́mọ̀ká wà láàkàn pé ogbẹ̀ làbídùn yà yìí. Àbúrúbẹ̀ làbídùn láàkàn pé ogbẹ̀. Làbídùn categories ni o. Àwọn first class làbídùn bẹ́ o. Àwọn third, fourth, fifth class làbídùn náà sì ń bẹ. Àwọn Lárúbáwá dá nǹkan wọn dòní. Wọ́n wá gbé làbídùn tó jẹ́ first class wọ́n bùn Ànábì sallallahu alaihi wasallam. Ànábì rí pọ́ dáa, Ànábì gbádùn ẹ̀. Níbolẹ̀ ti ríru làbídùn báyìí, wọ́n ní min tumuri Khaybar. Oko kan tí wọ́n ń pè ní Khaybar. Làbídùn bẹ̀bí ti máa rí ni. Bẹ̀ láti ra làbídùn yìí wá. Wa qala sallallahu alaihi wasallam. Akullu tumuri Khaybar hakadha. Ṣé bí gbogbo làbídùn Khaybari tí máa rí nì ló mọ̀ dáa ṣé gbogbo làbídùn wọn tí máa rí nì àwọn ní rárá o kìí ṣe gbogbo làbídùn Khaybari náà ní máa rí báyìí o àmẹ́rí lè tó bá rí báyìí adámà bàbá dọ́jà a wà mú pẹ́rẹ́gì méjì igbá méjì nínú lẹ́sà quality date làbídùn tí quality rẹ̀ ò tó gíní tí ò tó first class yìí méjì rẹ̀ láwà fi gba ẹyọ kan ilé àbádọ́jà wà mú kílò méjì lápẹjúwe àfẹ́ra ẹyọ kan ilé èyí tí wọ́n ń fi pẹ méjì pè yí ọ̀nà ń pè ní jamu'a làbídùn first class tí wọ́n wí náà ń pè ní jẹ̀bín pé a máa ń lo igbá méjì jẹ̀bínù láìka jámù láàfi gba kíni láàfi gba jẹ̀bínù Nábì ní la taf'al láà wàzákẹ́ rìbá lẹ́ ń jẹun rìbá lẹ́ ń tàun mọ́ ẹbá tí ń fi nǹkan pẹ́rẹ́gì méjì tẹ́ẹ̀fín exchange ẹyọ kan ní nǹkan rú kan náà làbídùn jẹ́ nínú ṣẹ̀ríà ẹ̀yin lẹ mọ̀pọ̀ kan fọ́ọ̀sì ọ̀kan sẹ́kọ̀ndì ọ̀kan tọ́ọ̀dì ẹ gbọ́dọ̀ ta làbídùn ìgbà méjì kẹfì ṣe kíní kẹfì ragbá kan bá Ànábì bá dó ń bẹ̀rún ààrẹ ni tí ó pé ẹ̀mẹ́jà Ànábì ọmọ ẹ̀mí ò lè ta ilé ilẹ̀ yọ̀kan gẹ́gẹ́ bí ọmọ èèyàn yá adúrú làbídùn tó dá tó báyìí ní wà pé kọ mẹ́yọ ọ̀kan ìjọ ọ̀dá ìwá Ànábì náà mọ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹsẹ̀kẹsẹ̀ l'Ànábì ní bẹ́ẹ̀ ti máa ṣe nì ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yí máa o kò jẹ́ wọn ó pò mẹ́ tó fi sọ fún wọn pé solution ní o kí ló ní wọ́n máa ṣe ònàdà tó kún mẹ́ ní pé ẹ̀mọ́ntẹ́ máa ṣe bi'il jam'a washtari bid-darahimil jabin bẹ́ẹ̀ bá ní igbá méjì eléyìí tẹ́lẹ̀ máa bí gbẹyọkan yìí ẹ wà ta ẹgbẹ̀ wọjá èlò lẹ́ta èlò lẹ́ra bẹ́ẹ̀ bá wá ta tán owó rẹ̀ ẹ wà lọ fi ra gbá kan tẹ́lẹ̀ yìí ẹlòmí lè máa wò gé bákan náà ní ó padà jẹ́ èyàn ó lè jẹ́ bákan náà àmọ́ gbọ́dọ̀ follow process hùn
tọ́rẹ́ lómi understand tá ń pè ní banking tá ń pè ní finance nínú sharia yọ́kàn máa jálù process náà ní jẹ́ kí halal yọ yàtọ̀ sí kíni haramu tí wọ́n bá ń wo end result wọ́n jọra wọn lápèjúwe nísìn kí ló dé tẹ́ náwó sọmọ kan títì pé ọmọ àlè lọmọ kí ni túnmẹ̀ ṣé bí wọ́n ti sunrun tí ẹ yàtọ̀ sí bí wọ́n ti sunrun ọmọ ọkọ àbí oṣù mẹ́ńlá àwọn olóyún tí ẹ àbóṣù kan bákan náà ni bí wọ́n ti ń sunrun ọmọ àlè bẹ́ẹ̀ náà wọ́n ń sun tí kíní ìjọ tí a rí ó bí tí ẹ̀yìn ni a jẹ́ ti bí kìí ṣe wájú tábà pé tó sọ ohun dọ́mà lè ní pé ìjọ tí wọ́n ń bí o ibi wọ́n ti ń ṣe bẹ̀rẹ̀ wọ́n ti bí ohun o láà lẹ́nì kọ̀ọ̀kan wà yí ti wáyé lọ́mọ ọkọ bẹ́ẹ̀ lòun náà wáyé kí ló sọ dọ́mà lè àwọn òbí rẹ̀ ò follow process kí ni process ẹ lọ tọrọ ìyá rẹ̀ kẹwàá gbọ́ lẹ́nu àwọn tó bí pé àfi fún ọ bẹ́ẹ̀ bá wá súnmọ́ra yín gbà wọn tó bá wá dóyún tó bá bímọ ọmọ ọkọ bẹ́ẹ̀ bá ti fèèlì láti lọ tọrọ ẹ̀ tẹ fèèlì láti gbà yọ̀ǹda àwọn òbí rẹ̀ tẹ súnmọ́ra yín bẹ́ẹ̀ ti súnmọ́ra yín òun náà ọmọ àlẹ́lẹ́bí rìsọ́ọ̀tì lè jọra wọn ìṣẹ̀rí èwò báwọn bọ̀ pọ́ǹtì tàbí ìyá lọ́bẹ̀ẹ́yìn essence ni pé mẹ́tọ̀dù Ànábì sallallahu alaihi wasallam òní pé bá Ànábì bá ti ní nǹkan bá yóò dá yóò sì tètè wí fún wọn pé in tí ó ṣe kíni tó dá ní enough is enough wàhálà yìí tó gẹ́ àgbà wọ́gilé tọ̀hún ẹ̀ sì lànà nǹkan míì táwọn èèyàn máa ṣe tó dá àgbẹ̀ mọ́ wọ́gilé tí ó dá àmọ́ ẹjẹ́ mọ́ èèyàn kúndùn àrùn ní Ọlọ́run láwọ́ wà fortunate gbogbo ẹ̀ wọ́n fi train wa ńgbà tí wọ́n train wa ẹni táwọn àlùfáà wa bá ti rí pé òun máa ń múra wá kíláàsì pé èé dààmú àfá pẹ̀lú ìbéèrè ni wọ́n ti dárú wọn mà wọ́n ìsètè sọ fún pé ọ̀nà tó ń lọ ilé wo àfá wa kan máa sọ fún wa kíláàsì ńgbàtà wà skúl ní Madina pé òun mọ̀ nínú yí tó ṣe pé bọ́ bá ti bè ń béèrè kò ní gbọ́ èsì tó ń fà fọ̀ lọ́wọ́ ìbéèrè mí ní tí ń rò kalẹ̀ a sì mọ̀ some of us bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́yàn bá báyìí jáde tẹ́ ìdàfà yọ ma da ilá mọ́ kò sá dà náà ni kò sí tí wọ́n ṣe jẹ́ ọ̀dà kò sì rí míì mú wá pé tí ọ̀dà ní àrùn ní o ẹni tọ́lọ̀rọ̀ ọba pé wọ́n rí fọ̀ mọ́ngbà wọ́n train ẹ̀ kóhun ó rí train ààrẹ from my experience àmà àwọn tí ó pé ní aláàfáà wà kan padà sọ jáde wọn pé òun mọ̀ nínú ètò ìgbé bọ́ bá ti béèrè kọ́lá kò ní gbọ́ èsì tí òun pọ̀lé ìbéèrè míì ní tí ń gún ohun kalẹ̀ gbé ẹbá bọ́m̀bẹ̀ wẹ́dù ọlọ́run sàmànà wà wọ́n tọ́ ìmọ̀lákadé imam arọ́bì ta'limu thani qawla sayyidi wa mawlaya bá nábi ti kọ́ ọ̀gá pé in tí wọ́n ma wí ní ma pé fataya ma pé fatati ma pé gulami ó sì kọ́ ẹrú náà ọmọ ọ̀dọ̀ náà pé wọ́n náà máa pé kíni sayyidi mawlaya alkhamisa ilẹ̀ karùn at-tanbihu lil murad wa huwa tahqiqu at-tawhid hatta fil alfaz àfá àtàwájí pẹ̀lú pé kí ni a gbà lérò pẹ̀lú gbogbo ń ta wí ẹ má wí báyìí ni ẹ má wí pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ẹnìkan lẹ́rú ẹnìkan ní kíní torí ó padà tako tawhid o bẹ́ẹ̀ bá rọra yọ́ padà kó yín lùgbà kíní tàwíìdù ọlọ́run ńgbọ̀npẹ̀ nìkan ló lúwa rẹ̀ ọlọ́run ló lúwa ọ̀npẹ̀ nìkan ẹrú ọlọ́run ni wọ́n náà yọ́ padà mú èèyàn fẹ́ kọ lùgbà ọlọ́run orí ẹ̀ ló fi yẹ ká fi èsì ká sì mọ́ pé bọ́rọ̀ lásán ni àbá ní hátà fi alfa kọ́nà náà ọ̀rọ̀ sísọ lẹ́nu ẹni tí ó lè kó bá ìmọ̀lọ́run lọ́kàn bẹ́ẹ̀ ìwà kọ́mọ́sà sàmìnà wa هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين ọjọ́ ti lọ imam sáà lè gbàbẹ̀rẹ̀ báyìí bọ́yẹ̀ yọ̀kan lọ́kàn bá wà lọ́dọ̀ àwọn obìnrin náà lábẹ́ ọ̀kan wọ̀nyí àkọ́
Naam. Wa iyyakum. Business gini? Okay. Nah. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Hadithu Hakim ibn Hizam radhiyallahu anhu, sahabi Nabi nalani Hakim ibn Hizam, on lọ fi ṣe wá láǹfààní pé qala an-nabiy sallallahu alayhi wa sallam la tabi' ma laysa 'indak. Mata tí o ní o, tí è ṣe tí ẹ mata o, tí o tí di tí ẹ má ṣe kíni mata o. Hadithu tó lẹ́sẹ̀ ní àfáà wá béèrè pé torí bí ìtumọ̀ rẹ̀ náà làlàyé onídìí àlàyé ní kúkúrú ìta àfáà béèrè yìí. Àfáà láwọn jọ ń tajà wọn àtàwọn ọ̀rẹ́ òun, ẹnìkan wá bá àfáà pé mo fẹ́ ra nǹkan báyìí, ó ti tán nígbà tàfáà bí ó sì mọ̀ pé màámù ní bóyá ẹjọ́ ń tajà ní ya màámù sì ní kíní ìfún ìtàn. Àwa fóònù ìmáàmù pé ẹ bá ń fi kíní ránṣẹ́ àbí tí ń bá ti wá gba owó lọ́wọ́ ẹni yìí ẹ wá transfer rẹ̀ sí ṣébójú rí náà. Bí àfáà ti wí yìí bá bá rìn lọ́nà tí ṣẹ̀ríà ní agbárin kọ̀dá ìkù, àmọ́nà wo ni ṣẹ̀ríà ní agbárin? Àwọn ọ̀rọ̀ táwa ń sọ jáde lẹ́nu Yorùbá la sọ ní, Ìgbò la sọ ní, Haúsá ní, Ẹ̀bó ní, a wá gbé sótún wọn ṣẹ̀ríà kí ló ṣe déédéé nínú ìlànà ṣẹ̀ríà. Lẹ́mọ̀ pé láńgbéjì pé mo gbà lọ́dọ̀ àbí ẹbá ń ṣípò ẹ̀ lẹ́mọ̀ pé Yorùbá nù èyí ò ní di káwá fréèmù rẹ̀ ní ṣẹ̀ríà terminology. Kí ni ìtumọ̀ ẹbá ń ṣípò ẹ̀? Mo rò bó ti yé èyí tí a fi mọ̀ bóyá ṣe ọlẹ́tọ̀ àbí ọlẹ́tọ̀. Ìmáàmù ẹ ṣípò ọjà yẹn ó lè túmọ̀ pé ìmáàmù náà ló sì ní, ẹ̀yin fẹ́ bá ìmáàmù tà, it's possible. Yá bá ṣe jọ máa ṣe láàrin ara wa náà nù. Ìmáàmù náà sì ti ṣúọ̀ pé iye tẹ́ bá ta náà ẹni yọye kankan pamọ́ mẹ́. Tọ́bá ìpele yìí ni òun là ń pè ní alwakala agency. Ẹ ń bá ìmáàmù ta ọjà, òfin ẹ̀ náà ni mo ti wíhun, ẹ gbọ́dọ̀ jèrè kan tí ìmáàmù ní mọ̀. Jàmáà ṣe ń gbọ́ o, ẹ gbọ́dọ̀ mékì tí wọ́n ń pè ní secret profit tí ìmáàmù tó ní ọjà tí ó wà ní mọ̀ sí. Torí pé kí ni talẹ̀ ń bá tajà, ìmáàmù lẹ̀ ń bá tajà. Ẹ ṣíbù ẹ̀ o lè mọ́ mútùmọ̀ bá ń wá, o lè mútùmọ̀ pé èmi ò ní má ìmáàmù ẹta kí ní òun fún mi, ìyín padà wá fún yín lówó, àwọn ń bẹ́nu ṣẹ̀ríà. Kí ni mo ní bẹ́nu ṣẹ̀ríà? Àwọn inú tí ṣẹ̀ríà gbà wá láyé rẹ̀ ni pé ẹ bá mọ́já àmàntí ní
owó ńlẹ̀ o. From that moment tí ìmáàmù ti mú ọjà tí wọ́n lọ ṣípù rẹ̀, ta ni wọ́n bá ṣípù rẹ̀? Àfá sọ̀rọ̀ sókè. Àfá ni wọ́n bá ṣípù rẹ̀ o, ìmáàmù kò ní ọjà mọ́ o, gbogbo ẹ̀ ló ní implication o, gbogbo ẹ̀ ní ṣẹ̀rí àmọ́ tí ń sọ́mbẹ̀ o. Now again some implication. Okay, kí ni rúùlù eléyìí? Rúùlù eléyìí ni pé ẹ free láti tààyè tó wù yí. Ẹ gba ọjà lọ́dọ̀ ìmáàmù ní 10,000 ní gbogbo yín náà mọ̀ pé ẹ máa tà. Ọlọ́run sì bẹ́yìn sí àfáà tí ẹ ń bá tọ́lùn fẹ́ rajà, bóyí ó ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà ní kọ̀ mọ́ iye là tó wù Nàìjíríà kọ́. Torí Allahu Akbar. Nílọrin yìí ẹnìkan ti ta a bag of tea fún mi ní 500 naira. Èyí sọ páàkì o, páàkì kọ́ o, báàgì ẹyọ kan bí Lipton kan, kìí ṣe Lipton ò tí kan tí mo ti mọ̀, wọ́n ń pè ní Ahmed tea ní London. Mo kàn á rí lọ́dọ̀ tí ẹ̀ ní Ahmed tea ni wọ́n nílé epo nǹkan yọba ìgbé ẹjọ́ bára ọba ní 500, ẹ̀mí náà sì fún ní 500. Mo á kó mẹ́ta ni mo á rò ká 500 bó ìmọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ gbà mí. Ògédé owó tèmi máa rà ń ta ni mo gbá ní mo á padà rí báwọn èèyàn ti ń kó amọ́tì wọ Nàìjíríà náà, páàkì kan gùn tó 500, ó sì tẹyọ kan fún mi nílọrin nílé epo ìnídàkọlé epo. Bóyá rú ẹ̀lẹ̀ yìí náà nǹkan ní ẹgbẹ́ 10,000 òun bá ní $10. Ṣe mọ iye $10 nísìn? $10 ò sì jọ aráàlú èbó lójú pé ẹlò $10 ẹ́ àmọ́ mẹ́rin bá gbé $10 sí náírà nísìn. Ẹlò $10 yóò jẹ́ nísìn ẹ̀sìrò rẹ̀ 15,000 roughly, a difference yẹn náà kọ̀ àmọ́ dábàá 15,000 ẹ̀yin gba 15,000 ẹ wá yọ 10 níbẹ̀ ẹ transfer rẹ̀ sí ìmáàmù. Àfáà yìí wá rí àfáà rí gbogbo ń tẹ́ ẹ ṣe, àfáà wá lọ bá ìmáàmù pé èlò lọ sẹ́ndì sí èyí ṣe 10,000 náà la ṣòwò sí 10,000. Èèyàn bú ni ẹ má bá ṣe mọ́. Kí ló dé sójú mi báyìí? 15,000 kọ́lá kó sì wá pín méjì kó fẹ́yìn ní 12,500 kó wọ́n ṣe àwọn èèyàn ṣe burú báyìí. Ṣẹ̀rí ìta bá ń wíhun yóò bá nù kọ̀bá ṣẹ̀ríà kọ̀wọ́ ṣẹ̀ríà. Wọ́n ṣe èèyàn bá ti ónù nǹkan tó ti ní iye tó bá wùlò lè ta ò, ẹni arajà lọ́dọ̀ rẹ̀ wá gbọ́dọ̀ máa kwérí yàn pé wọ́n ní iye báyìí lọ ta tọ̀ bí ọ̀bá rí ìta tó bẹ́ ṣe yọ́ padà wá báyìí bá ṣe wí náà ní ṣe wọ́n bá ipọ́ padà yíwọ́ wọ́n ná sí 9,000 ẹ ti rà ó ti tán. Ìmáàmù ọ̀jẹ́ yín ní nǹkan kan ẹ̀jẹ́ ìmáàmù ní nǹkan kan máa bí gíní àbí 10,000 ẹ̀rí ìta that's your own problem. Mo ní gbogbo ẹ̀ ló ní kíni ló ní implication, àwọn implications yẹn ní kẹ́ sọ lọ́nà profit inú lọ́nà loss ńkọ́ kí ni implication ta wí. Ìmáàmù bá ń ṣíbò ẹ̀ gbogbo tí ọ̀yẹ́ kọ́ gbàjújọ́ méjì lọ wọ́n bá ń pè yín lẹ́yìn ìjọ 5 jáwé rí o àìrí ọjà tẹ́lẹ̀ ṣíbò àgbò wọn á gbé lọ wọ́n ní ó ṣe mistake ní kọ̀mọ̀ pé àdírẹ́sì Kánò la kọ sí Kaduna ló rú lọ nígbà tí wọ́n rú lọ rúbọ̀ bóyá tí máa bàjẹ́ ni òun bá ti ń rún kí wọ́n tó padà ní máa ṣẹlẹ̀ practically ní wífún yíò àti kọ àdírẹ́sì ìlú kan síbì kan rí náà gbé lọ bò mí ẹ̀sẹ̀ agbẹ̀mọ́ bínú àwó dáadáa ní ìkílẹ̀ ìwó dáadáa sí nígbà wọ́n fi padà gbé wá bóyá tí máa ṣe kíni tí máa bàjẹ́ ó ti bàjẹ́. Now the question is ẹni tí ó fẹ́ ra nǹkan sóhun ọ̀rà mọ́ kò ní ra mọ́ torí ń tọ́ da lòun fẹ́ ra kò fẹ́ ra yìí tí ọba ẹ̀ sí lé gbé fún túláàsì pé àbíkọ́ ra
bọ̀tá ní ó bí àlọ́ sí ni ìbéèrè ìmáàmù àbáfà ìmáàmù ẹwà ẹ̀tí fẹ́ sọ di èyí jẹ èyí ọ̀jẹ́ kò sí èyí jẹ èyí ọ̀jẹ́ nù ṣẹ̀ríà ó gbọ́dọ̀ lálàyé àwọn méjèèjì náà wọ́n lè faragbá depending on èyí tẹ́ bá múnú ọ̀nà méjèèjì tí mo là kalẹ̀ fún yín bọ́bá pé jẹ́ǹsì ni ẹ̀ẹ́kàn gbé fóònù lókètọ́ ìmáàmù àmú ọlọ́run ní o ọjà yín o ti bàjẹ́ o nígbà tí wọ́n fi gbé dé ọkùnrin tẹ rán yẹn kàràbà níní Kàdúná lọ́kọ́ orú kíní lọ nígbà tí ó fi padà gbé wá kíní ẹ̀ ti bàjẹ́ nìyẹn ló wọ̀n ọ̀rà mọ́ o ìmáàmù náà sì gbà ká mú pé bọ́lọ̀ ti mú wá nù kí ló jẹ́ bẹ́ẹ̀ torípa àfáà ń bá ìmáàmù ta ọjà ni àfáà ń bá ìmáàmù ta ọjà tó bá jẹ́ lẹ́ẹ̀kejì ńkọ́ ẹ pé ìmáàmù náà gbé ọjà yìí ti bàjẹ́ ìmáàmù náà sọ ní kí mo kéwù èèyàn gbọ́dọ̀ kéwù kọ́gbọ̀ ọjà tèmi ti tà fún àbẹ́wò mo ti tà fún ọ̀wọ̀rọ̀ àmọ́ bí Kàdúná lọ ní bí Zamfara ní wàhálà ti ẹnu gbogbo eléyìí ni ṣẹ̀rí àfi pé ẹmọ owó tí ẹ bá ṣe from day one tẹ bá ti mọ owó tẹ́ ṣe wọ́n wà lè gáìdì yín pé bí ṣẹ̀rí àti bí ọ̀nà ọ̀tá àlàáfà ọlọ́run ọ̀rà mọ́ ìmáàmù ló sì ní ọba pé jẹ́ǹsì ni ìmáàmù náà ló sì ní àhá ẹlẹ́ẹ̀kejì àfáà ti ra ọjà lọ́dọ̀ ìmáàmù wọ́n wá gbé lọ gbé bọ̀ bọ́yẹ́ntọ̀ ọ̀hún ọjà ọ̀bàjẹ́ àmúlẹ̀ ti late pé òun fẹ́ lo kíní ẹ̀ kíákíá jọ Sunday wọ́n ní kó wọ́n mú kíní wá ẹ̀wà ẹ̀sẹ̀ ń gbé dé Tuesday èmi ọ̀rà mọ́ o that's a possibility lóòótọ́ kìí ṣe pọ́ bàjẹ́ this time around kò bàjẹ́ àmọ́ ti late kò méjì kíní nídìí ti ẹ̀ mọ́ ẹ̀ sí lé fọ́ọ̀sì ẹ̀kọ́ rántí ò méjì nídìí rẹ̀ ìbéèrè àfáà ni pé ṣé èyí òun sa lè dá padà fún ìmáàmù ẹ̀ lè dá padà ọ̀nà kẹ́dẹ́ bí lè dá padà òun là ń pè ní al-iqala gbogbo ẹ̀ lọ́lẹ́rìí inú ṣẹ̀ríà ọ̀ ṣẹ̀rí wọ́n sí èyàn bá ti rajà kọ́dà bó tí ìsanwó ó ti di ti ẹ ìmáàmù náà lè sọ pé àwọn ọ̀tà mọ́ ìwọ náà lè sọ pé wọn ọ̀rà mọ́ òun ní ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn máa dánwò nílẹ̀ yìí ń pé ẹlọ gbé gíní fún ya gíní ẹlára àrà mọ́ àrà mọ́ bò torí pé ó tún ti rẹ́ nìkan tó díwó ni ọmọ ẹlọ gbé fún pé àrà mọ́ ya ayyuhal ladhina amanu awfu bil uqud once tẹ́ bá ti seal a contract ti wà sealed bẹ́ẹ̀ bá ti ní mo tà mo rà al-ijabu wal qabul Olúwa ti wá fi àyè ọmọ èèyàn kalẹ̀ pé ó lè ní genuine reason ó lè ní kíni genuine reason téèyàn fi bẹ́ẹ̀ dá ọjà padà Ànábì wa lẹ́wà ẹ̀bẹ̀ ìmáàmù òun ni wọ́n ń pè ní al-iqala ẹ̀dàkùn kíní yìí ọ̀bá tí mo fẹ́ lò fún mọ́bá ẹni wọn lóhun ọ̀rà mọ́ kò síbi tí kò sí tí bí ṣe gbé ìṣẹ́gbẹ́ yìí ń ta púpọ̀ rẹ̀ dákọ̀ Ọlọ́run tó jẹ́ ríta ẹ̀bẹ̀ ní o Ànábì náà sí encourage ìmáàmù nínú àdíthì Ànábì ní man aqala musliman aqala Allahu athratahu yawm al-qiyamah ẹni wọ́n bá bẹ̀rù ẹ̀bẹ̀bẹ̀ kún náà gbà tó bá rí pé yes genuinely ẹni yóò mẹ́ ní aburú calculation rẹ̀ ní ọ̀ work kò sí kápá rẹ̀ ó kó nǹkan méjì pọ̀ lẹ́ẹ̀kan náà ẹyọ̀kan náà lọ lágbára Ànábì ní bí wọ́n bá bẹ̀yìn náà pẹ́kẹ́ ẹyọ̀ǹda àwọn ẹsẹ́ gíní ẹyọ̀ǹda ẹni ó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó yọ̀ǹda òun náà lálìkìyàmá هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه